بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق ولا هادي إلا صراطك المستقيم وعلى آله وصحابه وأتباعه حق قدره ومقداره العظيم adúpẹ́ fún Ọlọ́run atọrọ kẹ́gẹ́ fún adéwálé àná Muhammad sallallahu alayhi wa sallama àlékún kẹ́ Ọlọ́run ìfàyàbalẹ̀ Ọlọ́run àánú Ọlọ́run asẹ́kùbórí àsàlátù tá a sì fún Muhammad kó máa bá àwọn àfáà wa bẹ́ẹ̀ látòrí bàbá wa Sheikh Tajul Adabi àfáà àgbà Mawlana Sheikh Kamaluddin al-Adabi Sheikh Yusuf al-Arbaji bàbá Sheikh Adam Abdullahi al-Alori bàbá àgbà Salahuddin Lẹ́wẹ̀ẹ́ bàbá àgbà ní Sálà Sheikh Hamza bàbá àgbà ní Ayégbàmí bàbá Mawlana Sheikh Muhammad Jami Federali bàbá àgbà alimi nípàjẹ́ àwọn àgbà fáà tí wọ́n ti lọ olùwàmọ́sàbá wa kẹ́ wọn o bàbá àgbà Mawlana Sheikh Asadullahi Filadu Jatala Arifina Muhammad Jami Abalagada gbogbo àwọn àfáà Mawlana Sheikh Alhaji Abdulwahab Sarumi Eleha bàbá àgbà Sadu Ali bàbá nígà bàbá Sadu nígà àti gbogbo àwọn ẹni Ọlọ́run bàbá àgbà lójú abẹ́rẹ́ gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ sí Alhaji Abdulwahab bàbá ń jẹ́rù bàbá tí wọ́n ti bàbá dáadáa wòlíì Ọlọ́run tó farabalẹ̀ tẹ́wá lórí gbogbo àwọn ìmámù tó ti lọ bẹ̀rẹ̀ látòrí ìmámù àkọ́kọ́ tọ́kọ́ jẹ lógún ọ̀sọ́ dé lórí bàbá wa tàná Sheikh al-Imam Allama al-Yakin Asafa Adégbóyèga Sunusi Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn bá wa gẹ́ gbogbo wọn rahimahumullahu ajma'in bẹ̀rẹ̀ látòrí ẹni tí wá jẹ́ salaful khair bàbá wa àgbà tọ́lọ́run fi ṣe àṣẹ́kùbọ̀ gbogbo àwọn ẹni àná àwọn tí wọ́n ṣiṣẹ́ dáadáa tí wọ́n ṣiṣẹ́ rí tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn tí wọ́n dúró ti Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba tí wọ́n sì ṣiṣẹ́ Ọlọ́run pẹ̀lú ayọ̀ ọkàn tá ń pè ní kọ̀nà wọ́n sì ní tẹ́lọ́rùn lórí ẹ̀ wọ́n gba tọ́lọ́run fi rán wọn wọ́n sì ṣe tọ́lọ́run fi rán wọn níṣẹ́ bàbá wa tọ́lọ́run ṣẹ́kù tó ṣe ní àtúbọ̀tán gbogbo àwọn àgbàlagbà rí lánàá táwọn náà wá ń jẹ́ àgbàdùnú lónìí bàbá wa samahata sheikh al-allama ustaz doctor al-sheikh fil ilmi al-sheikh fi sinni wa sheikh fil amal bàbá wa Muhammad Shitu Muhammad Roji bàbá wa Tunisi tó kọ́ wọ́n ṣe déédéé wọn tó sì ṣe déédéé iṣẹ́ tí wọ́n ń ṣe àti àwọn àti bàbá Badruddin Abdulsalam àti gbogbo àwọn àfáà wa tọ́jà àfáà gidi tá a gbà fún tá a tẹ̀lé táwọn náà gbà fọlọ́run tí wọ́n sì ń ṣiṣẹ́ Ọlọ́run wọ́n jẹ́ àwọn àgbà àfáà wa tí wọ́n kú nílùú Ògbómọ̀ṣọ́ lónìí Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá dúró tì wọ́n gùn wọ́n lẹ́mìí àlàáfíà á sì kí ìfọkànbalẹ̀ àti ìdùnnú Ọlọ́run lójoojúmọ́ tí Ọlọ́run máa fi lè pa báyàn bá fi lè pa báyàn bàbá wa látara wọn mo kí gbogbo àwọn tí àwọn bàbá ń fi ń ṣe ọmọ bẹ́ẹ̀ látòrí maali Sheikh Samahata al-Mufti Sheikh Ismail Mufti Diyar Sheikh Ismail Muhammad Bushiri Ọlátúndé Òkúnmóyìnbó bàbá Mufti Ọlọ́run ní jẹ́ gbá rẹ̀ Ọlọ́run jẹ́ kí ẹ fi ìfàyàbalẹ̀ lo ọláìsìn náà pẹ́ edori bàbá wa Sheikh Abdullah Muhammad Jami Federali bàbá Fakhrul Ulama Ọlọ́run jẹ́ pẹ́ fún wa bàbá wa Sheikh Abdul Mumin Amir bàbá Imamu Nikiri Muqaddamul Wa'izi Ọlọ́run jẹ́ kẹ́ gùn lẹ́mìí kẹ́ fàyàbalẹ̀ lo ìsẹ̀mí ayé
ẹ wá dórí bàbá wa àgbà ibi sóńsó tí parí ike nínú ìlú tá a wà yìí, bàbá wa Sheikh Surajuddin Alim, bàbá ń pàkó yìí, ọlọ́run ní jẹ́ kí ẹ kánjú lu ayé, ìfàyàbalẹ̀ ọlọ́run, ìfọ̀kànbalẹ̀ ọlọ́run, ìdùnnú ọlọ́run, àlàáfíà ọlọ́run, ìkúnlọ́wọ́ ọlọ́run, ọlọ́run jọ máa bá yín ní gbogbo àyè àti ní gbogbo ìgbà. àfi tí ń tọrọ fún gbogbo jama mùsùlùmí almustami'in alkiram fi kulli jiwar, gbẹ̀n tí ń gbọ́ wa láyè káyè tó ń kálukú tí ń gbọ́ wa, a kí wa pé àlàáfíà ọlọ́run, ìfàyàbalẹ̀ ọlọ́run, orí ajẹ́njẹ́ tán ọlọ́run, ìbùkún ọlọ́run, ìyọ́nú ọlọ́run kó máa bẹ́ni kọ̀ọ̀kan wa gbé pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. lẹ́yìn eléyìí a dúpẹ́ fún ọlọ́run ní ẹ̀ẹ̀kan sí ní àná. ọlọ́run kádàrá kí a bá ìmọ̀ràn tí a fẹ́ gbára wa ní ìlú Ògbómọ̀ṣọ́ yìí lórí Islam, gbọ́dọ̀ yí pé àwálé ayé wá sí nǹkan míì, àwọn tó sì bí wa wọn fẹsẹ̀ wa lé nǹkan míì. orí tí wọ́n fẹsẹ̀ wa lé náà ni ká sin lọ́hùn, ká sì láyọ̀ ọkàn pẹ̀lú ẹ̀, ká sì sùúrù tọ́lọ́run bá ṣe fún wa ló ṣe fún wa, tí ó bá ṣe fún wa kò ṣe fún wa náà nù ni. a jẹ́ pé kò sínú tí ọlọ́run kádàrá pé a ní láyé nù. kí ọlọ́run kó sí wa ní àtúbọ̀tán dùnnú àti tútù ojú fáwọn àgbàlagbà tí wọ́n ti lọ tó bá dọ̀wọ́n alìkìyàmà. ní ayé ọlọ́run jẹ́ àjèrè, lọ́hùn sàárè ọlọ́run jẹ́ àjèrè, tó bá di lọ́hùn tàlìkìyàmà ọlọ́run dákun má jẹ́ asọ́ọ̀tì. ya akila hawla wala quwwata illa billahi aliyil azim. àtàwọn àti gbogbo àwọn tá a tọrọ fún al-Fatiha. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. maliki yawmiddin. iyyaka na'budu wa iyyaka nasta'in. ihdina siratal mustaqima. siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Amin. Amin. Amin ya Allah. ní àná bákan náà mo fẹ́ sọ̀rọ̀ nípa alukur'an tí ọlọ́run fi ránṣẹ́ sànà Muhammad ní tó mú wá fún wa nípa kọ̀nùnù dawlatil islami. kọ̀nùnù dawlatil islamiyya, islam nìkan lèyàn lè fi ṣe ayé tí ó lè fi ráyé ṣe. lẹ́yìn òfin ti islam, lẹ́yìn ìtọ̀nà ti islam, lẹ́yìn ìmọ̀ràn ti islam tí kùránì gbé wá, kò tó sí nǹkan kan mìíràn tó tún dá dúró tó tán, tó sì fẹsẹ̀ tẹlẹ̀, tó nawọ́ sókè tọwọ́ rẹ̀ tókè, tó kọjá ní tí alukùránì kẹrìmì bá wí. ọlọ́run tó ṣe ànábì ní khataman nabiyyin imamul mursalin, ó sì gbé khatamal kutubi fún wa imamul nuzul. khatamal kutubi ní alukùránì, imamul nuzul. kùránì náà tún ní ìmáàmù fún gbogbo àwọn nùzúlù àyà wal kitab, gbogbo ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ pátá kùránì náà ní ìmáàmù wọn. ní àná a sọ nípa àwọn àfà, nítorí tí ó jẹ́ tó gbé mi wá sí orí agbágbé ní challenges tí àwọn tí à ń jọ ń jẹ́ ọ̀rẹ́ tí wọ́n sì jẹ́ ọmọ ègbè tí wọ́n wà níta, àtàwọn tí ń bẹ nínú Ògbómọ̀ṣọ́, àtàwọn tí wọ́n wà ń ta, pàápàá jùlọ àwọn tí wọ́n wà ń ta tí wọ́n mú challenge wá, pàápàá jùlọ àfa wa mọ̀wùlẹ̀ jẹ́ ń dákọ níbí, mọ̀wùlẹ̀ jẹ́ ń dákọ, mo fi ó kọ àfa mi, mo fi wọ́n ṣe sàárà àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ẹnìkan wá láti Lagos State, ẹnìkan láti Ondo State, ẹnìkan Èkìtì mọ́ Ọ̀ṣun. ló ń kálukú náà ń sàǹbí wá lérí àwọn questions tí ó yẹ kí wọ́n bí wá tọ̀. ọwọ́ àti wá gba kí èèyàn dá sí nígbà tí ológbò bá fẹ́ pa odidi àgbà àgùntàn sínú ilé, gbogbo ilé ní ọgbọ́. wọ́n ti wá di tí gbogbo ilé gbọ́, àfi kí a sọ̀rọ̀, kẹ́ni tí ó bá gbà kó gbà, ẹni tí ó sì ní gbà kóun náà mọ́ gbà, kó lè bá a jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run, ẹni káwa náà lè bá a jàre pa wí òun ní ọgbà. alukurahani kẹrim náà ni téèyàn lè fi sọ̀rọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ lè dúró déédéé. ìyẹn sì kí ka kurahani kọ́ wá rògbò kọ́ dáràn,
kódà lọ́dọ̀ èyí ohun tí wọ́n bá ń pè ní alágbára àbí ìjọba èèyàn gbọ́dọ̀ ka Quran kí ó dára. Lánàá mo bá ọ̀rọ̀ dé orí àwọn àáfà àwọn ìmàmá àwọn imam àwọn àìmà tí Ọlọ́run kó ètò ayé lé lọ́wọ́. Mo ní mẹ́rin ní ìjọba tí ń bẹ lábẹ́ atiullah wa atiur rasulu wa ulul amri minkum títí dé sálẹ̀ àyà náà. Mẹ́rin nínú wọn ní àkọ́kọ́ àwọn tí ó máa jẹ́ ẹni àkọ́kọ́ tí ó jẹ́ erigun àkọ́kọ́ náà ni àwọn àfà tí wọ́n jẹ́ àrólé àwọn ànábì Ọlọ́run, torí al-ulama warathatul anbiya. àwọn àfà àwọn ni wọ́n jogún tírà àwọn ànábì Ọlọ́run tí wọ́n fi ń tún ayé ṣe láyé nígbà tí wọ́n ní abẹ́ bẹ́ẹ̀ tó já ti àfà ṣáájú kó lè máa lọ mọ̀ pé dáwọ́látò lè ilmiya ìní dáwọ́látò tamma ìmọ̀ ọlá mímọ̀ ìjọba àmọ̀ ìnìkan níjọba tó pé o, nítorí pé àwọn ni wọ́n máa tọ́ oníkálukú ìjọba ni wọ́n máa tọ́ wọn sí ọ̀nà. Ẹ wá rí lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa àfà tí ń sàn bọ̀, àwọn onímọ̀ bí wọ́n ṣe ń sàn bọ̀. A wá sọ nípa ìjọba àwọn aláṣẹ àti àwọn alágbára. Àwọn aláṣẹ àmọ́ wọ́n sí ọba, àwọn ọba láláṣẹ, ọba àti gbogbo tí tó ń darí. A rí pé ọba ń darí ìlú, gọ́vnọ̀ ń darí chairman local government ń darí constituency rẹ̀, gọ́vnọ̀ ń darí state, president ń darí country. Kámúbáhùn ọba náà ni àkọ́kọ́ gbogbo wọn náà ká fi wọn wé ọba. Pàápàá jùlọ àwọn ọba aládé tí Ọlọ́run tu orílẹ̀ kọ̀ọ̀kan fún, kọ́lọ́run jẹ́ kárí wọn pẹ́. Bẹ́ẹ̀ látòrí bàbá wa ọlọ́lá wa kábíyèsí tiwa nílùú Ògbómọ̀ṣọ́, bàbá wa Gandhi Orúmọgẹ́gẹ́ the third, bàbá wa Ṣọ̀ún tòní, kọ́lọ́run jẹ́ kí á rí bàbá pẹ́. Ṣọ̀ún tàná àti Ṣọ̀ún ti jẹta àti ibi tí Ṣọ̀ún ti pilẹ̀ tó fi dórí bàbá wa Gandhi. Olúwa dákun tí máa ń ṣe dáadáa fún yàn, má sábà wá ṣe dáadáa fún wọn, kó o sì ṣe àtúbọ̀tán wọn ní dáadáa kọ́wọ́lá àná Muhammad. Bàbá wa Muhammad Jami Oyewumi Ajagungbadé kẹta, bàbá wa Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tàná, Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. Ọlọ́sọmọdé gbàbọn lọ́wọ́ òjò, bàbá dáadáa, bàbá tó ní làákàyè tó jẹ́ pé àwọn ni wọ́n tiẹ̀ jẹ́ ká mọ̀ pé gbogbo ọba tí ń jẹ l'Ógbómọ̀ṣọ́ àti tí ó máa jẹ onílàákàyè ni wọ́n. Ẹ̀yin lọ̀rọ̀ kàn, ẹ̀yin bàbá wa ọba. Bẹ́ẹ̀ sì ni àwọn àgbàlagbà wọ́n ní tí ayé bá yẹni ọba náà ni wọ́n máa fi ní jẹ. Bọ́lọ́run bá fẹ́ gbéyàn sípò kan tó bá ti yàtọ̀ fún pé ipò mímọ̀, ọba náà ló kù tọ́lọ́run fi jẹ. Ọba tó kún àwọn ọba tàná, àwọn tí wọ́n máa ṣe nínú àwọn ọba láíláí tí wọ́n ti lọ, Ọlọ́run kún ọba wa tòní àti gbogbo ohun tó bá jẹ́ bí irú wọn lọ́ba àtàwọn àti gbogbo àwọn ọba tán kó sí abẹ́ wọn. Bàbá Olúgbọ́n ni, bàbá Rẹ̀sà ni, bàbá Òǹpẹ̀tù ni, bàbá Oníjẹ̀rù ni, gbogbo àwọn ọba Olóko, gbogbo àwọn ọba tán jọ kóra wọn pọ̀ tí wọ́n fi ń jẹ́ ọba. Bàbá wa Ọlọ́kìn Àpà, Alápà àti ìlú Ọ̀kìn Àpà àti gbogbo àwọn ọba bẹ́ẹ̀. Bàbá wa ọba Olúwòfin, ọba ganu, bàbá Olúwòfin ti Ìwòfin, gbogbo wọn bẹ́ẹ̀ kọ́lọ́run dákun má sábà wá kún wọn, kọ́kọ́ wọn máa ṣe wọlá bíbí àná Muhammad sallallahu alayhi wa sallam. Lábẹ́ bẹ́ẹ̀ náà bágbára wọn ṣe wá pọ̀ tó, bí ọlá wọn ṣe pọ̀ tó, báṣẹ wọn ṣe pọ̀ tó náà, á dá wọn padà sínú Al-Qur'an. Tá a bá ti wá ń dá wọn padà sínú Al-Qur'an, ta ni ó máa gba sẹ́hùn sí fún wọn? Àwọn àfáà náà ni. Ló fi jẹ́ pé ọ̀rọ̀ gbogbo kìí ṣe lórí alábàáhùn. Àwọn àfáà náà ni ẹ̀yin àfáà, ẹ̀yin bàbá àfáà, bẹ̀rẹ̀ látòrí bàbá wa Pàkóyì tìlú Ògbómọ̀ṣọ́ tòní, bàbá wa Sirajuddin Alim, ẹ̀yin ẹrù lálẹ́ sì rú, Ọlọ́run sì jẹ́ sọ́ọ́rí ọrùn sì ní wọ̀nyí. Ẹ̀yin làfáà àti gbogbo àwọn ọba láàfin, Mufasiru ìlú ni, bàbá Mufasir, bàbá Sheikh Abdulgani Abdulsalam, bàbá wa Aibata, bàbá Mufasir, àti kí gbogbo àwọn àgbàlagbà mọ́ àwọn àgbàlagbà àti gbogbo àwọn àfáà tí a ń tó ń jọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn. Ọlọ́run ní bàgbàjẹ́ máa yín lọ́wọ́ o. Àdáyín padà ọ̀rọ̀ yín náà la fẹ́ sọ nípa ọ̀rọ̀ àwọn ọba, tá a fi bá àwọn ọba sọ̀rọ̀. Ọba ni aláṣẹ nítòótọ́, àmọ́ ọba tó ní àṣẹ tó fi àṣẹ pamọ́ sí wọn lọ́dọ̀ pé gbà fi pamọ́ máa bá ń tọ́jú ẹ̀. Ọba ọ̀hún
náà ló fi Al-Qur'ani Karim ló fi ránṣẹ́ bá a ṣe sọ fáwọn àfáà lánàá pọ́lọ́ ń gbé wọn dìde lójíṣẹ́ tá a bá lọ lónìí náà tá a lọ sínú Al-Qur'ani tá a fi bára wa sọ̀rọ̀ kò tí ì láburú nítorí wípé gbogbo arọ́bàfín ńlọ bá pa ẹni Yorùbá máa fi pòwe o ó ṣe déédéé ntí Ọlọ́run fi ránṣẹ́ sànábì lófin nínú Islam kò sí ọba kò sọ́ba kan tó ṣe rí fín kò sí ọba kankan tó ṣe rí fín nítorí pé as-sultan dhillullahi fil ard àwọn ọba àwọn ní bòójì Ọlọ́run tán dà gẹ́gẹ́ bí igi ńláńlá tó léwé tó ní bòójì tí ẹ̀dá kọ̀ọ̀kan máa ń sá sí nígbà tí ń bá ní bùkátà dààmú àbí ń bá ní bùkátà sí kó nísinmi àbí ní bùkátà sí yọrí kan Ọlọ́run gbé wọn kalẹ̀ Ọlọ́run gbé àwọn náà kalẹ̀ ní àlífà ni lórí ilẹ̀ ni gẹ́gẹ́ bí Al-Qur'ani ṣe bá wa sọ ṣáájú àmọ́ lónìí àyá Al-Qur'ani tí a lọ bẹ̀ a lọ bí ti ń da ilé ọba kọ̀ọ̀kan rú tí sì ń dalé ọlá kọ̀ọ̀kan rú ní tó ń dalé àwọn àfáà rú lánàá tá a sọ pé kò sí nǹkan kan tí ń bẹ láàrin wọn tí òjì ó tò tọkọjá bò sí iná ní ń bẹ nílé ọba kọ̀ọ̀kan àti ilé lóyè kọ̀ọ̀kan tí ó fi máa rúpọ̀ tí ó fi máa dààmú tí ó fi wá dàbí ẹni wípé kò dúró déédéé kò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà táwọn tọ́lọ́run ti dá ànábì Ádámà ló ti bẹ̀rẹ̀ kódà ká ànábì Ádámà ó tó dé ká máa ṣàbòsí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó dórí àwọn àlìjànnú kó tó di pọ́lọ́run wá kó wọn ńlẹ̀ kó lórí ilẹ̀ ó gbé ànábì Ádámà wá tó ní ìníjà ìlú ń fìlà àdà khalifa Ọlọ́run ládámà gbogbo tí bá ti wá jẹ́ ọba ẹ̀jẹ̀ lẹ́yìn ànábì Ádámà ni ànábì Ádámà ló kọ́kọ́ jọba lórí ńlọlọ́run kọ́kọ́ fi ránṣẹ́ sórí ilẹ̀ tó jàrò lé lẹ́yìn rẹ̀ ànábì Suleiman wá jọba àkọ́kọ́ ànábì Ọlọ́run tó sì jójíṣẹ́ ńlá ànábì Noah àti Suleiman àti Ádámà ẹ̀yin ọba náà ní kẹrù gbogbo ẹ̀pọ̀ kẹ́ fi ṣe ẹ̀kọ́kọ́ tí ẹ máa fi ṣe ayé eléyìí ń lọ sọ́dọ̀ àwọn bàbá ọba tí wọn ò ní bínú pé ọmọ wa ni àwa la ní kọ́ lọ kẹ́kọ̀ọ́ tí ọmọ bá wá gba òbí nímọ̀ràn kò sábúrú ń bẹ̀ lẹ́yìn ìgbà tí Al-Qur'ani ń bá wa sọ̀rọ̀ nínú suratu Saf a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọ̀rọ̀ ọlọ́ni waman adlama mimman iftara ala Allahi kadhiba wa huwa yud'a ila al-islam wallahu la yahdi al-qawmi adh-dhalimin yuriduna liyutfi'u nura Allahi bi afwahihim wallahu mumitu nurihi walau kariha al-kafirun wa huwa alladhi arsala rasulahu bil huda wad-dini al-haqqi liyuzhirahu ala dini kullihi walau kariha al-mushrikun sadaqallahu al-azim rí àyá Al-Qur'ani tí mo kà yìí ó ń kọ́ ọmọ wo pé kí ni ń wí bẹ́ẹ̀ ni Al-Qur'ani tí Ọlọ́run fi rán àwọn àfáà lánàá sí àwọn ọba Ọlọ́run láti gbàṣẹ lé yín lọ́wọ́ ẹ̀yin ọba ẹ̀yin lè láṣẹ o táwọn àwọn àkáríà èèyàn kọ́ àbẹ́yàn ọkọ̀ èèyàn fẹ́ àbí ọ̀fẹ́ ó wu ẹ̀dá kan àbí kò tiẹ̀ wú tí máa ti ń bẹ nínú ìlú kan àwọn aláṣẹ ibẹ̀ àwọn ọba bẹ̀ ńlọ̀gá ẹ̀ àwọn ni baálé ẹ̀ àwọn ni olùdarí ẹ̀ àwọn ni Ọlọ́run ti abẹ́ wọn béèrè gbogbo nǹkan pẹ̀lú àwọn ìmáàmù wọn yawma nad'u kulla unasin bi imamihim bọ́lọ̀ ń bá pe gbogbo ẹ̀dá pẹ̀lú aṣáájú wọn ìmáàmù tí ń kírun mọ́sálásí nìkan kọ́ ọba ìlú náà ìmáàmù ni láàyè bọ́lọ̀ ń gbé nǹkan kọ̀ọ̀kan dìde yóò sì béèrè lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ní wa man aslama mimman iftara ala Allahi kadhiba ẹ̀yin ọba ìbéèrè bó lọ́lọ́ ní kẹ́ ẹ máa ṣe bí wọ́n ṣe ń sọ fún yín tí adúpẹ́ púpọ̀ ẹ wọlé ọba Ṣọ̀ún àti gbogbo àwọn ọba tí ń bẹ lábẹ́ wọn ẹ wò bí wọ́n ṣe bàbàrà Ọlọ́run kò sí ilé ọba kan l'Ógbómọ̀ṣọ́ yìí tí ò láàfà tí ò ní àwọn àfà mi ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ wọ́n lọ ṣàdúrà láàfin wọ́n ké Kùránì ẹ wò àwọn bàbá wọn bí wọ́n ṣe sọ Ọlọ́run lọ́jọ́ tí wọ́n ṣe Ọlọ́run lọ́jọ́ wọ̀ wọ́n bẹ̀rù Ọlọ́run wọ́n mọ̀ pé Ọlọ́run ní máa ń ṣe gbogbo nǹkan òun ló sì fà wọ́n abẹ́ òun ló lè yọ àwọn kó ń bẹ̀ Ọlọ́run ní yẹ̀yìn ní sáà Ọlọ́run ní gbogbo ẹ̀yin ọba maniftara alala ikediban ẹni yòówù mọ́nì
wamani aslamu wamani alladhi mimman iftara ala Allahi kadhiban èyí yóò wù nínú yín wamani aslam ọlọ́ni eléwo ẹni yóò wù nínú yín tó bá rò wípé òun láyà òun lórí òun kanú òun kẹ́yìn tí ó wàá rò wípé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn tóun bá ṣe tí ó wàá ṣe àbòsí tí ó pe ntọ́tọ́ ní ntí ọ̀tọ́ tí ó pe ntí ọ̀tọ́ ní ntọ́tọ́ ọlọ́run lẹ́ni yòówù nínú yín tó bá ṣe bẹ́ẹ̀ báwọn àfáà ṣe kà á fún yín o báwọn àfáà ṣe kà á fún yín o láwọn àfáà tó tọ́ nínú tá a sọ kalẹ̀ nínú alukur'ani nínú tírà ọlọ́run alukur'ani nìkan kọ́ ni tírà o àtàwùrátà tírà ọlọ́run ni al-injila tírà ọlọ́run ni sabura tírà ọlọ́run ni suhufi tírà ọlọ́run ni tá a bá wọnú bíbélì àbátà ọ̀rátà mbẹ́ wọ́n ní old statement injila wọ́n ní new statement sabura wọ́n ní book of David suhuf the book of Abraham gbogbo àwọn nǹkan yìí náà ní bẹnu Quran the book of Solomon King Solomon anabi Suleiman gbogbo ẹ̀ Ọlọ́run ní gbogbo bí wọ́n ṣe lọ láwọn àti bí wọ́n ṣe tẹ̀lé tọlọ́run Ọlọ́run ní ẹni yòówù tó bá pè é nírọ́ èmi Ọlọ́run ní kẹ́ ẹ ṣe dọ́gbandọ́gba kẹ́ ẹ ṣe déédéé kẹ́ ẹ pín kọ́ kárí kọ́ máa jó kọ́ lù kan búure kó pínre kọ́ láre má jẹ́ ó jura wọn lọ ntọ́ bá tọ́sọ́mọ kékeré ẹ fún ntọ́ bá tọ́sọ àgbàlagbà ẹ fún ètò tọ́sọkùnrin ẹ fún ètò tọ́sọbìnrin ẹ fún Ọlọ́run ní èyí yòówù nínú yín tó bá wá kọ̀ tó lóhùn ó pè Ọlọ́run nírọ́ ẹ wá já lọ sọ o ọba yìí ṣàdédé pọ̀ Ọlọ́run nírọ́ o ẹba yìí ṣàdédé pọ̀ Ọlọ́run nírọ́ ẹmẹ̀wá ọba aláṣẹ àwọn alágbára tí máa ń bẹ lára ọba pàápàá jùlọ àwọn àfáà tí máa ń bẹ lára ọba wọ́n lè wọ́n sọ òótọ́ fọba àwọn tó bá wá sọ òótọ́ fún ọba tí wọ́n bá sọ òótọ́ tọ́lọ́run fún tí ọba òun ọba gbà á rí i pé máa hàn sáyé pé ọba náà ká àbùkù Ọlọ́run ní jáwọn bàbá wa Ọlọ́run ní jẹ́ wọ́n kan àbùkù Ọlọ́run ní ẹni tí máa wọ́n ń pe ọ̀rọ̀ Ọlọ́run nírọ́ wàhúwà yúdà ilẹ̀ Islam tí wọ́n ń sọ pé òun ń pèpè sójú ọ̀nà tọ́lọ́ ni bí irú dàrúdàpọ̀ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ lọ́wọ́ wallahu la yahdil qawmi zalimin Ọlọ́run ní bóńtọ̀ ń tilẹ̀ wù kó gbọ́n tó bóńtọ̀ ń tilẹ̀ wù kó lété tó bóńtọ̀ ń tilẹ̀ wù kó lọ́lá tó bóńtọ̀ ń tilẹ̀ wù kí ó ní òye tó bó tilẹ̀ wù kó lówó tó kó lọ́rọ̀ tó Ọlọ́run la yahdil qawmi zalimin ìní fọ̀nà mọ́ ìní sọ̀nà alábòsí níre ìní sọ̀nà rẹ̀ ní kíni níre Ọlọ́run ní sọ̀nà rẹ̀ ń re Ọlọ́run ní sọ̀nà ń tọ̀ níre o Ọlọ́run ní sọ̀nà ń tọ̀ níre ọba kì í dá nìkan gbé ààfin àwọn kan ní máa ń kó gbogbo ẹni tó bá wá jẹ́ ẹmẹ̀wà ọba baláàfin tó bá wá lóhùn ọba ṣe ọba kan jẹ́ kọba ní ọmọ gbà sáwọn Yorùbá ti parí ẹ̀ wọ́n ní kọ́ sọ ọba abú ẹmẹ̀wà abú ní bẹ àwa dúpẹ́ fáwọn ẹmẹ̀wà àgbààgbà ẹmẹ̀wà ọba t'Ògbómọ̀ṣọ́ tí wọ́n dúró lórí òótọ́ wọ́n mọ̀ pọ́lọ́hún ó bi àwọn léèrè àmọ́ a rí nínú tí wọ́n fi ń sasọ òbóra bí ọlá tí wọ́n wá jáde tí wọ́n wá ní àwọn o làwọn ò máa pàṣẹ bíi ti gbó nínú bí irú tìwé wo bí irú tẹ̀sẹ̀ wo ṣé ìsìláàmù ló sọ pé kéèyàn takà sí ọba àbẹ́sìn kìrìsìtẹ́nì ló ní kéèyàn takà sí ọba ẹ̀sìn méjèèjì ló dáàbò bo àṣẹ Ọlọ́run lára ọba ó sì gbọ́wọ̀ fọba àwa mọbi tá a ti rí tàwọn kan tó wá fẹ́ yàtọ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí lónìí tá a sì kọ́ tọ́lá náà Muhammad sallallahu alayhi wa sallam anábì ní man ra'a minkumul munkara falyughayyirhu biyadihi fa in lam tastati fabilisanihi wa in lam tastati fabiqalbihi wa huwa ad'aful iman Ànábì ní tó bá ti rí ntọ́kàn rẹ kọ̀ tí ó kó bọ́ nínú ìlú rẹ àbí lágbègbè rẹ àbí nínú ilé rẹ tàbí tí ó kó bá wọ gangan àbí ó kó bẹ́sìn rẹ pàápàá jùlọ ẹ̀sìn rẹ ọmọ ìyá mi fọwọ́ ara rẹ yí padà ní o mọ́jọ́ wọn tójú rẹ ọmọ ẹbọ o yí padà sọ pé ò ní gbà
ní látọ̀dọ̀ títí tèmi lórí tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ oní ìmáàmù yìí látijọ́ tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ìrìjọ́ tí mo fi sọ̀rọ̀ rí ìsì dá sí rí mo kàn dákẹ́ kúntù sákìtà lí ibratila mo dákẹ́ mo ń wòye ọlọ́run àwọn wò pé bóun ní lọ ọwọ́ débi wípé ọwọ́ afẹ́ di múlíkù jabar máa wà lọ́wọ́ pé ẹnìkan túláàsì wa lórí nǹkan kankan ẹ̀yin ọba ẹ mú àṣẹ yín lọ́wọ́ ọlọ́run ló ní yín ló sì fún yín láṣẹ gbogbo ẹni tó bá wá fẹ́ kọlu àṣẹ ọlọ́run ó fẹ́ kọlu ọlọ́run ni ọ̀rọ̀ awuyewuye ìmáàmù ń lọ l'Ógbómọ̀ṣọ́ bí ṣe ń lọ yìí oníkálukú ọmọ bùlá oníkálukú ọmọ sọ ṣùgbọ́n tó ń kálukú bá fẹ́ sọ tó bá ti lè jẹ́ pé kìí ṣe lórí ìlmíyàtul ìsìlámíyà kìí ṣe lórí tí kùránì sọ kìí ṣe lórí tí ànábì gbé kalẹ̀ kìí ṣe lórí tí àwọn sàhábà àwọn àfáàre tí wọ́n dúró ti ànábì tí wọ́n sì dúró tòótọ́ tí wọ́n yé salábòsí torí lójú ayé ànábì ara àwọn tán jẹ́ mùnáfìkì ara àwọn tán jẹ́ alábòsí so lónìí kára àfáà kan kọjá alábòsí kò sáburú mbẹ èèyàn lè jẹ́ àfáà tí ọmọ sẹ́rú solówó kò sọ pé kò kéwú ó ti tàǹtó níní ìfìràntí kò ní tó torí pé alimalu máa yẹ̀mí là gbogbo tẹ́yẹ̀ bá ní dúkìá yóò padà fìyàn lẹ̀ náà ni awuyewuye wa ń lọ ọba onílàákàì àtàwọn ẹ̀mẹ̀wá wọ́n wá wò pé èyí tó kàn náà ni pé ń já àkúnfàṣìkún bìnẹ́bẹ̀yìn fatabayyanu ẹjẹ́ awádìí tí ń ṣẹlẹ̀ kí wọ́n wá wádìí fúnra wọn sọyìn nǹkan sùn wá wò pé káwọn ọmọ wulẹ̀ wádìí ibi à ń wádìí òfin tó tó jù èèyàn kan tí ó yẹ kéèyàn kan ọ̀dà ẹ̀ padà lọ léyìn ẹ lọ rìsọ́ọ̀fù ẹ̀ ó ti fẹ́ máa di aáwọ̀ ó ti fẹ́ di jàgídíjàgan ibi ó ti fẹ́ di jàgídíjàgan ẹ lọ rìsọ́ọ̀fù ẹ̀ àwọn bàbá yìí gbà pé onímọ̀ ni wọ́n ká lọ rìsọ́ọ̀fù ẹ̀ ká padà wá fáwọn lábọ̀ ṣé mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ní ọkọ̀ jẹ́ mọ́sálásí pé ẹ kọ́kọ́ dá dúró ná ẹ má kírun tó fi wá di pé ó fẹ́ di abomination táwọn kan wá yarí tí wọ́n á ní ká lọ ti mọ́sálásí pẹ̀lú gbogbo àwọn olóyè Islam tó tọ́ tí wọ́n ń yàn deliberately pé ẹ máa mójútó Islam táwọn kan wá lọ wọ́n mọ́sálásí yẹn ẹni tó wọ́n mọ́sálásí ń lọ sọ ara rẹ kó o sì lọ́ máa tọrọ ẹ́sítìkì fárù bíbẹ̀ bá kọ́ tọ́lọ́ ń bá dé sí ọ àtiwọ́ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ ẹ nípa o ọlọ́run yìí jáǹbì kankan mọ́ fàmì bẹ́ẹ̀ o kó ń tọ̀hún ìmọ̀rú ẹni tó jẹ́ mi ò mọ̀ ìsìfẹ́ mọ̀ àmọ́ tó ṣe ń kù díẹ̀ káàtó tó bá ń gbọ́ ọkọ lọ́mọ tó ń gbọ́ wọ́n lọ wọ́n mọ́ṣáláṣí o tó ń tọ̀hún bá nílà ká ìbáni kì í kọ́kọ́ sàfà náà gbogbo tó rí kọjá kì í sàfà o sì kéwú mọ́ sì bá wa tọwọ́ bọ̀ aná Muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ wá sí hajj lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ogun anábì padà wá sí mẹ́kà láti Mádínà ó fẹ́ wá sí hajj anábì ti dé ẹnu bodè mẹ́kà ará mẹ́kà ọgbà ká anábì ọwọ́ ilé anábì ti lágbára nígbà náà kúwọ́tìlì islamiyya ti dé kúwọ́tìlì islam ó ti dé sọ́dọ̀ anábì dúró lẹ́yìn odi wọ́n ní ọmọ wọlé anábì wá kọ́kọ́ wọlé àwọn sahaba àwọn umar àwọn Ali àwọn Abubakari àwọn Uthman Talat bunu Zubair Zaid bunu Thabit àwọn Jundullah wọ́n wá pe ànábì pé ta lẹni náà pàápàá jùlọ Umar ó ní jẹ́ mú ìdá mi lọ kò sí ẹni wọ́n bí bàbá rẹ̀ dájọ́ ní Mẹ́kà ni tí ó sọ pé kí ìrìn ànábì kọ́ ọmọ wọ Mẹ́kà kọ́ ọmọ sìn lọ́hùn ọ̀rọ̀ yìí kà ní Muhammad láyà gbogbo ẹ̀yin àfáà tí ẹ̀ ń bẹ lẹ́yìn olówó tẹ́ ń ṣiṣẹ́ owó ṣebọ́ kàyún náà máa tẹ́ra tọ́ ọ̀bá ka ọjọ́ béèrè ànábì dúró kọ̀ wọ Mẹ́kà kò sì mọ tí ó ṣe ànábì ọwọ́ Mẹ́kà ànábì ọmọ tí ó ṣe ànábì ti gbà pé ìtọ́lọ̀mbá ní kóhun ó ṣe ni ọba tó là nábì yẹn ránṣẹ́ sí wípé má wọ Mẹ́kà lọ tọ́ ọba wọ Mẹ́kà lọ tógun bá ṣẹlẹ̀ ìlú bàbá rẹ lọ parẹ́ hùn okógun wọ̀lú rẹ nu ọ̀dààmú ìlú rẹ nu
ẹ̀mí ọdún tí ń bọ̀ tí ẹni kọ́ padà wà ń ṣe sùúrù dìgbà náà. ànábì ń tijú àwọn sàábé kọ̀ mọ́ bí ó ṣe bá wọn sọ pé ẹ dákun ọlọ́ọ̀ni á máa padà lọ. ànábì wá dúró ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ wá fún mọ̀ràn pé ànábì ẹ̀ mọ̀ ń tẹ́sí sà your excellence sà nítọ́lọ̀ ní ẹ ṣeun ẹ̀yin ẹ bẹ̀rẹ̀ sí máa ṣe ń bí ibẹ̀ lànábì ti sí fìlà rẹ̀ lórí ó tú láwà ní ọ̀farun ibi wọn mà ti ṣáájì ọdún nù gbogbo yẹn lọ wo gbogbo ẹ̀yin àwọn lẹ́kùn tẹ́ ẹ wọ́n àṣẹ ọlọ́run lára ọba lẹ́kùn kọ́lẹ̀ ẹ̀wọ̀n àṣẹ ọlọ́run lára ọba ni níjọ́ tá ànábì fẹ́ wọ mọ̀dínà ọdún tí Abubakar àtànábì sáko Mákà tí ń lọ mọ̀dínà kìí sọdún lànábì rí mọ̀dínà wọ ọmọ kọfà gidi wọ̀lúhùn lọ́dún ànábì ọ̀wọ̀lúhùn lọ́dún ńgbà wọn ni kò ṣe sùúrù dẹ̀mí àwọn ti fòpin sí ìgbàlejò náà ó ń sẹ́ ńlá ó jókòó sẹ́yìn odi náà ni ànábì ọ̀fà gidi ṣe nǹkan kan rí ní Islam kò sì fi kalẹ̀ fún wa lófin káfa gidi ṣe nǹkan kan ní Islam ó ní ká ṣe é pẹ̀lú òfin Ọlọ́run ni ọba ní kí wọ́n tilẹ̀kùn mọ́sálásí fún aáwọ̀ ẹ̀yin múlẹ̀kùn mọ́sálásí ẹ̀wọ̀n àṣẹ Ọlọ́run lára ọba lẹ́wọ̀n o gbogbo ẹni ọba sì ṣe bẹ́ẹ̀ yóò rojọ́ rẹ̀ lálkìyámà gbogbo ẹni ọba lèkólè múlìkìlì hímà gbogbo ọlá pátápátá ló ní ìwọ̀ wọ́n sì lálàá wọ́n níwọ̀ wọ́n lálàá tá a gbọ́dọ̀ fún wọn kódà nábì ó sọ fún wa pé dandan ni ká pọ́n ọba àlúlé lọ́ọ́ máa tú yorùbá mọ́ sọ́hún o lè máa wá dìísì ẹ̀ káàkiri èmi náà sì wàhálà kéwù ni lọ́ wà làwa rí àwọn kan tí wọ́n ń jẹ́ ọlá ni wọ́n bá ní kò ní í ṣeé ṣe ntí òfin Ọlọ́run wí fáwọn ọba ni pé ẹ kóru wọn lẹ̀ ẹ̀yin bàbá wa fà bàbá àpapọ̀ yìí tẹ̀m̀bẹ̀ láàfin ẹ bá wa sọ fọ́ba pé olúwa ní kó lo àṣẹ rẹ̀ níbi tó bá ti yẹ kó lò títọ́ bá nù ní ọba ò sì gbọ́dọ̀ wá ṣàbòsí anna Muhammad ó ní alhalalu yabqa alhalalu wala kullu yatrukuhu òótọ́ ẹ̀tọ́ yọ̀mọ̀ bẹ lẹ́tọ́ kódà kọjá pé gbogbo ayé iná ní ń bá ń kọ ẹ̀tọ́ yẹn lẹ̀ tí wọ́n ṣe mọ́ wàlá haramu yabqa haramu wàlá kullu yaf'alu irọ́ ó sì máa jẹ́ irọ́ àìdá ó máa jẹ́ àìdá kódà kọjá pé gbogbo ayé ní ń ṣe wọlé yìí ti rí ìtẹ́ ṣe wọn àmẹ́rìtọ́ kan àwọn ọba ẹni pé ọba kan kì í ṣàbòsí kí ìlú rí ó tó ọba kan ò sì ní fìkan bọ̀ kan kò nífẹ̀ẹ́ nìkan yẹn nìkan jẹ́ kátùbọ̀ tán rú ọba bẹ́ẹ̀ ọ̀dá Ọlọ́run kì í tijú láti sọ̀rọ̀ fún ẹrú ẹ̀ tó dá inna Allaha la yastahi an yadriba mathalan ma bahudatan fama fawqaha ó kéré lóòótọ́ ọ̀rọ̀ àbó tóbi lóòótọ́ ọ̀rọ̀ Ọlọ́run kì í tijú láti fi hàn tọ́lọ́run bá ti wá bẹ lọ́ba tí kì í tijú láti fi hàn ẹja lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba àti gbogbo ní tí ń jẹ́ ẹ̀mẹ̀wá ọba àtàwọn aláṣẹ tẹ́ lórí àwọn ìjọba ọba ìlú àtàwọn ìjọba àtayé gbogbo ìjọba gọ́ọ̀mẹ̀ntì ẹ má ṣàbòsí o nítorí pé àná Muhammad sallallahu alayhi wa sallam anabi ní azulimu zulmati yawm al-qiyamah gbogbo ẹni ọba pa kan bọ̀ kan tó fi kan bọ̀ kan nú tó mú kan tú kan ká tó fi kan dè kan pa tó fi kan yàn kan jẹ tó kọ̀rọ̀ bọnú ara wọn bí ó ṣe tọ́ tó wádìí tó mú òótọ́ tán tí ó tẹ̀lé àbí kò tiẹ̀ wulẹ̀ wádìí rárá nǹkan ń ṣe ilé ayé rẹ̀ umuyanam blindly ànábì ní òkùnkùn ló wà láyé òun tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yóò dìde lókùnkùn ká lẹ́tọ̀ọ́ sí kankan zulma yawm alkiyama yóò ní kí azabiha haqqu alayhi ìyà Ọlọ́run lórí irú ẹni bẹ́ẹ̀ ó pọn dandan ó sì ṣẹ̀tọ́ fún irú ẹni báwọn ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ló wí yìí ni ẹ rí àwọn onítìrà àáfàá olórin kan
kọrinkọrin ó ní látàzìlì mọ́nà ìdáàmà kúntàmọ̀ kìtẹ́dẹ̀rán mọ́ bóyá sí o ní irú etí àwọn ọba wa sọ̀rọ̀ nǹkan sùn fẹ́ ṣe wọn ò fẹ́ ṣàbòsí wọ́n fẹ́ yàn nànà tọ́tọ́ pé bóò ló ti yẹ kó rí gbogbo ẹnikẹ́ni sẹ́ tó bá mú ìmọ̀ràn kan pa ilé ìmáàmù jíjẹrẹ l'Ógbómọ̀ṣọ́ á alábòsí ni ọ fẹ́ dá wàhálà lẹ̀ ní. ìdààmú kúntà mọ̀tẹ́dìrà kẹwàá torí pé àníyàn yín ò ní ṣiṣẹ́ ìtẹ̀yìn fẹ́ kò ní ṣe lórí ìlú kẹwàá ní ẹ̀ẹ́dà ètò tànárú ẹ̀tàn ara yín ànígbà ni rárá wà láyà ànígbà ló jẹ́ kí n ṣe ọ̀rọ̀ yìí ní fídíò ànígbà mọ́sọ̀rọ̀ pa ànígbà wọn kálukú ló ní tọ́ta ká mọ́ sáàmù pé lánàá à ń bá bá ẹnì kankan ọ̀jẹ́ nínú ilé bá bá ẹnì kankan wọn kálukú wájọ́ ń jẹ́ nínú ilé ara wa ni táwọn bàbá wa bá sì ń bá àwọn èèyàn sọ̀rọ̀ wọn bá wọn sọ̀rọ̀ ẹni wọn ò bá sọ̀rọ̀ wọn ń lọ jẹ́jẹ́ wọn ń lù ṣùgbọ́n pé ẹnìkan wà máa sọ pé àwọn làwọn wà ń bẹ̀ àjọ wà l'Ógbómọ̀ṣọ́ ni ò lẹ́yìn ọba àjọ wà l'Ógbómọ̀ṣọ́ ni ọba Ògbómọ̀ṣọ́ kan ò sì rí aráàlú fẹ́ rí wọ́n máa ń bọ̀wọ̀ aráàlú torí wọ́n mọ̀ pé táwọn fi ń sasọ bora náà láràlú àwọn kí á ní ó sì ẹ̀yìn wá wọlá tọ́fẹ́ bọlá jẹ́ afáàní mọ́sàbòsí ìdààmú kúntà mọ̀tẹ́dìrà gbogbo ẹ̀yin olówó tẹ̀ ń bẹ nídìí ọ̀rọ̀ ìmáàmù kí ló dé kí n ti yín bẹ̀ kò sí ń tọ́ kan làákàyè olówó nínú ọ̀rọ̀ adájọ́ Islam náà ìdààmú kúntà mọ̀tẹ́dìrà mọ́sàbòsí ìmáàmù tó bá jẹ tàbí tó jẹ tàbí tí mẹ́mẹ́ lọ́wọ́ tàbí tí ń bọ̀ mọ́sàbòsí àwọn kálukú mẹ́tọ́ ẹ̀ náà kọba mọ́sàbòsí àwọn kálukú mẹ́tọ́ ẹ̀ olówó mọ́sàbòsí tálíkà owó ló ní ọ̀lẹ́mí tálíkà mọ́sàbòsí olówó ọ̀gbọ́ mọ́sàbòsí olówó ọba tó fún kò pòun fún ọ dọ́gbadọ́gba sí ni déédéé lọ́lọ́run ṣe ń tọ́tọ́ sí wọn ló ṣe fún ọ tó o bá wá rò pàgbára kan bẹ lọ́wọ́ rẹ lónìí àbọ̀ ọlọ́lá kan àbọ̀wọ́ kan àbí nǹkan kankan má dán wò fàzúlì mùtẹ̀rìjú kò bá wéyà nàdámì nítorí o fẹ́ dánwò lónìí o àtúbọ̀tán rẹ̀ ò ní dá o àbámọ̀ ni o yọ sẹ́kù nítàn bú fún àwọn òwò àtàwọn ọmọ rẹ ni o sọ ọmọ wípé tó o bá wá ṣe é tó o bá lò rò pé orí ṣe ó mú un jẹ tànáàmù àìnáàkà ojú rí ó sùn ó lọ nísìnyí ó ní yẹ́sà wà là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe àti rí ṣe kò sí ní tí ó ṣẹlẹ̀ aláà náà ni wálé mùsùlùmí yẹn tẹ́bi wò ẹni ó ṣàbòsísì ò ní sùn ọkàn rẹ̀ ò ní sùn làákàyè ò ní sùn ọyàn jẹ ni ẹ sì mọ̀ wípé nínú àdúrà tá nábì lọ́lọ́run ò ní túwò tí ìgbà ni dàwa wò mọ̀tẹ́rà ìpèpè ẹni dára ní tẹ́ ẹ fara ní tẹ́ gbẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ìyẹn jẹ́ dàwa tún mọ̀zùlùm ẹni àṣàbòsísí kíákíá lọ́lọ́run gbogbo tí máa ń sọ fọ́lọ́n direct lọ́ba àlékè ọlá ló wọn máa ṣe yàdìwú àlẹ́kà wọ́n ṣe pèlè yín o àwọn tẹ̀fẹ́ yànjẹ́ lónìí wọ́n ṣe pèlè yín o gbogbo ẹni tí máa ń bẹ́ndì ọ̀rọ̀ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ lónìí ẹ má jẹ́ kí àwọn aríyílára àwọn àrọ́mọdọ́mọ wọn tí ń bọ̀ àtàwọn tòní ẹ má jẹ́ wọ́n máa ṣe ìpèlè yín ẹ fi wọ́n lẹ̀ láàrin ara wọn wọ́n nira wọn. àfáà Yunus àyílára lónìí àyílára mọ̀ lọ́dọ̀ ara wọn àyílára kọ́ lónìí àyílára mọ̀ lọ́dọ̀ ara wọn kí ló dé tẹ́ ẹ má sọ pé àwọn wọn ni wọ́n láwọn káwọn ní ẹ má sọ pé àwọn wọn ni bí wọ́n bá sì láwọn káwọn ní ẹ má sọ pé àwọn wọn ni bí wọ́n bá sì lé àwọn làwọn ní ẹ má pa àwọn kí ẹ ní wọn kálukú nílé bàbá tiẹ̀ ni ṣé dandan ni kẹ́ ẹ dá sílé ńlẹ́ ni ẹ sì dá sí bẹ́ẹ̀ ṣe ń dá sí náà àṣírí òbò ń tú náà ni níjọ́ tẹ̀ tí ń dá sí náà ẹ rí pé kò tó ni ẹ fílẹ̀ ẹsẹ̀ tẹ̀ ẹ máa ń ṣe tí ọba láṣeyọrí fílẹ̀ ni ṣé dandan ni kọjá pé bẹ́ẹ̀ òun nìkan lẹ́sọ̀ oore sísá èmi ọ̀fẹ́ mọ yeju irú olówó tọ́ba rí kọ́ máa bẹ́ẹ̀ dákun èyí sáfà àmọ́ dá sí i wọn kálukú ló ní ààyè tiẹ̀ mi ò mọ bí wọ́n ṣe ń sọ̀wọ́ bí mo ṣe wáyé èyí tí n bá ṣe tí n bá jèrè ń bẹ̀ bí a mo sin ẹran àbí mo ṣe kinní kan n bá jèrè ń bẹ̀ ó ṣèṣì ní ọlọ́run fún mi nu bí ó ṣe bá bá ti fẹ́ kú wọ́n pa jẹ ni kọ̀ọ̀kan jù bá lọ àmọ́rọ̀ kéwu ọ̀rọ̀ mímọ̀ yìí apẹ́yìn bá ní mo gàn bẹ́ẹ̀ ń ronú sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run sọ ọmọ pé ìjókòó ti nǹkan mi ẹ má bá wa dá sí i lọ́dún wọn sọ kí ló dé wọn lè fẹ́ jẹ gọ́fúnà kí n bá wa dá sí i wọ́n ń ṣe chairman local government wọ́n ń ṣe congress àbí kí wọ́n ní wọ́n máa ṣe àwọn olóṣèlú yẹn kò sí ẹ̀ka tí mo mọ̀ bẹ́ẹ̀ mi ò dá sí i aláàfáà yẹn sì yí dá sólóṣèlú ńgbà tẹ́ bá fẹ́ to ipò bẹ́ẹ̀ ṣe máa tó kí wọ́n sì jọba l'Ógbómọ̀ṣọ́ aláàfáà yẹn dá sí i kílẹ̀ bá wa dá sí fìdí wa síná kílẹ̀ tẹ́ fẹ́ tọwọ́ bọ agboolé àwa aláàfáà
kọ̀kẹ́ olówó kọ̀kẹ́ olóṣèlú kọ̀kẹ́ alágbára ẹ má jọ débi bá máa dákọ̀ bàbá ara wa sẹ́yìn kẹjọ bí wa s'Ògbómọ̀ṣọ́ ni ẹnìkan wá nítorí ìfẹ́nu tiẹ̀ kọ́ ba ìlú ìjẹ́ ànígbà pàápàá ànígbà ọ̀rọ̀ aláàfáà ló dé yìí aláàfáà ní ẹjọ́ yanjú ẹ̀ tí àwa àìmọ̀ ọ̀bá ti rí yanjú kò sí ẹnì kankan tó lè yanjú ọ̀rọ̀ ìmáàmù àfáà Yunus àwọn mọ̀ pálá àfáà ní ọ̀yanjú ọ̀rọ̀ aláàfáà ẹja yanjú ẹ̀ láàrin ara wa kése pé jábá gbé lọ dílé ayé lára òun gan kése pé àwọn òun mọ̀wé nú wọn àwọn ọ̀mọ̀wé nú wọn kí ọ̀rọ̀ dà kése wọn mẹkáníìkì àwọn àfáà nú ara wọn ni wọ́n dá láàrin ara wọn kásì lámàlẹ̀ kó túká gbogbo ọmọ tí bíbí rẹ̀ bá rújú kò lè jogún gbogbo ọmọ tí bíbí rẹ̀ tó bá rújú lọ́dọ̀ bàbá kò gbọdọ̀ jogún nínú Islam àkó àwọn tírà yìí jọ lásán àwọn àfáà wa kọ àwọn náà ń tàǹkàrà rẹ̀ ni lọ́wọ́ nù mọ̀wárì gbogbo ọmọ tí bíbí rẹ̀ bá rújú kò gbọdọ̀ jogún wọ́n ń jiyàn wípé bàbá yìí ló bí bàbá yìí kó bí ẹni yóò jogún bó ni ó ti jẹ́ ṣé Kùránì òwì ni ẹ̀yin ẹjọ́ ẹ̀ láàrin ara yín bí kan bá rújú ọ̀kẹ́ rújú ẹ̀yin ẹjọ́ ẹ̀ olóyìnbó gan ṣe DNA test gbogbo ẹni tí máa ń bẹ́ẹ̀ àfẹ́ mọ̀ bẹ́ẹ̀ láti lè Ìmáàmù Òkè Odò tó dó gbogbo ẹ̀yin tẹ̀ máa ń bẹ́ẹ̀ pátá ẹ̀yọ̀ ọkọ̀ mbẹ́ ẹ̀yọ̀ wọ́pọ̀ mbẹ́ ìkangun lónìí ìkangun ẹ̀fìn ọ̀lẹ̀ àwọn tó tún lè dá sí làwọn àáfàá nínú wọn wọ́n sì tó bá wù wọ́n lè pe àwọn àáfàá ìdílé mi pé bá wa dá sí tí wọ́n bá pè ọmọ dá sí min husni islamul marhi tarku ma la yanihi ntí ó mú kí islam rẹ lálàáfíà kọ́lọ́mọ bá ọtẹ́wọ́ gbà tó fi ní ṣiṣẹ́ fi ntí ọkàn ọ sílẹ̀ ó ti wá di pé olóṣèlú wa ń bá wa pín ọ̀rọ̀ islam èyí tó dùn mí jù ẹ wá sọ islam kí afa Yunus Tọ́lá kan máa gbọ́ lórí ìyà àfa Yunus Tọ́lá ló fi di pé wọ́n lọ kó pankẹ́rẹ́ ẹ̀ ń fi ń ṣe rálì islam fi náyà ṣé jihad nìyẹn gbogbo ẹni tó lóyún òun ṣe jihad níjọ ìmọ̀kàn wò ìyàwó mi padà sọ fún mi pé àwọn ń rí wọn tá ń ṣe rálì wọ́n sì sọ gbogbo ohun tí wọ́n ń sọ lẹ́nu ṣé islam ṣerú yìí rí ẹ̀kọ́ pankẹ́rẹ́ náà lu àwọn èèyàn ẹ̀kọ́ pankẹ́rẹ́ ń ba dúkìá àwọn èèyàn jẹ́ lórí àjẹ ìmáàmù kún ìmáàmán ìjà àlùkà Amẹ́ríkà káre ṣe imam jẹ́ ìmáàmù fún wọn níjọ́ tí wọ́n bá fi ẹ́ síbẹ̀ ọlọ́run ní kó o fi ara rẹ síbẹ̀ wà kó mọ azina wọlé ọmọ ní òwúkà já àfàgé mọ́sálásí máa pèrún máa kígbe máa tó mọ́sálásí ṣe máa pòórá rẹ mọ́lẹ̀ mọ́sálásí máa ṣiṣẹ́ ọlọ́run máa ṣe jihadi fi sabilillah tí ẹni lé ọlọ́run kó dàbí wọn bá kọ̀ fún ọ. kí ló dé kí nǹkan mí bẹ́ẹ̀ mẹ́ẹ̀ tó kọjú owó ni sẹ́ẹ̀dì kọjú owó ni eléwo ni ó kó jọ láyé tí ó sì rí i kó lọ láì kíámà ṣé bẹ́ẹ̀ lèyàn máa ní nǹkan ni tó bá jẹ́ pé kì í sọ̀rọ̀ owó ẹ̀fílẹ̀ torí ọlọ́run lèyàn bá fẹ́ fi ṣẹ̀sìn irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi náà lójú ayé bàbá mi ni wọ́n ti ń kí ìrun jímọ̀ bí nǹkan bí over 30 years sẹ́yìn bí almost getting to 30 years tàbí kọ́fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ wọ́n ti ń kí ìrun jímọ̀ wàhálà sì fẹ́ dé lórí pé omi àlàáfíà ṣàjá ṣàlọ́rá yóò ní tò ẹ fi ìrun jímọ̀ lẹ̀ odidi ọjọ́ kan mo fi sọ fún gbogbo àwọn jàmáà tá kírun mo ti owó túbà tó mọ́ nítọ̀ ẹ̀yin jàmáà ẹ̀ máa lọ lẹ́yìn àní kíjì mọ̀mọ́ tọ́lọ́ ẹgbẹ́ sin ọlọ́run lábẹ́ ṣe ẹgbàá tí mo wíwù tí ẹ bá ṣẹ̀sìn ọlọ́run ẹ má dá wàhálà lẹ̀ ǹjẹ́ nìkan kan náà àwọn tí ń bẹ lẹ́yìn mi ǹjẹ́ kí wọ́n dá wàhálà lẹ̀ kò sí ẹnìkan kan tó dá wàhálà lẹ̀ ìgbà kí wọ́n dá wàhálà lẹ̀ a fẹ́ ja ẹ̀tọ́ sì ni ṣùgbọ́n ó ti fẹ́ kóra wọn lójú ó ti fẹ́ di ìjà ẹ̀sìn sẹ́sìn a ṣe sùúrù àpadà kí ló dé túláàsì kọ́ tọ́ba jẹ́ pé tọ́lọ́run la fẹ́ ṣe kì í ṣe túláàsì kó ìmáàmù ní ìjà àlùkà wọ́n fi mí sí ìmáàmù mọ́tò ní ẹ̀mẹ́jà ṣe mọ́ toró ti fẹ́ máa dógún àwọn wọ́n lọ ilé ọlọ́pàá nítorí kíni à ń kírun mọ́sálásí Ògbómọ̀ṣọ́ inú mi ń bàjẹ́ mo fẹ́ kírun mi mọ́ yá sá padà nígbà wọn kàn wọ́n sójà níbo wọ́n ti máa ṣerú rẹ̀ rí wọ́n ti mọ́sálásí Ògbómọ̀ṣọ́ parí láyé àwọn mọ́mù kan lánàá l'Ógbómọ̀ṣọ́ ńgbà fẹ́ dàrú wọ́n sì tún padà nígbà wọ́n rí pé tọ̀ kò ní sí wàhálà mọ́ àfi sójà kírun rí l'Ógbómọ̀ṣọ́ kí wọ́n á ló dé kò sì kan àwọn tẹ́ ẹ lọ kó wá ẹ lọ pè wọ́n ni àmọ́ gbogbo ẹ̀yin olówó tẹ̀ mẹ́mẹ́ ẹ kú òǹbẹ́ o kì í ṣe sẹ́yìn o ó kálukú mọ́sẹ́ rẹ o ẹ dákun kálukú mọ́sẹ́ rẹ ẹ wá lè ba tiwa jẹ́ lójú wa kò sábà tí ó lè dá sọ lóṣèlú tẹ̀ ní sọ pé àbẹ́ ẹ̀ mọ́ da sí àwa lóṣèlú là ń bẹ́ ń bí kí lẹ́ ń tẹnu bọ́lé wá sí àtolóṣèlú àtolówó kí n ti yín pẹ̀lú tiwa kọ́nà bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ àfáà tí kì í bá ti ṣe àfáà lòun gangan kọ́ lọ kéwú má dá sọ̀rọ̀ jálá àfáà yẹn bá tọrọ owó lọ gbogbo ẹni tí máa ń tẹ̀ tó bá tọrọ owó rẹ̀ tó bá lè bòbò bọ̀ bá bò fílẹ̀ ọlọ́run tó ní ń tọ́jú rẹ̀
wa kullu dabbatin fil ardi illa ala Allahi rizquha kẹsẹ̀ gbogbo yẹn ní oníkọ̀ náà o àwọn bàbá tí wòye tọrọ àṣì bàbá wa ti jẹ́ ọmọ yìí pé àfẹ́ yẹ kó lówó tó bá lówó tó ṣèṣì lówó máa fi ṣe sàárà àfa àti wájú àmọ̀ alájà àgbà lówó èèyàn mọ̀ pé nìkan kan tí wọ́n fi lọ àjìkí àmọ̀ kí ni kí wọ́n wàhálà èyí tí ń dà wàhálà mú jù kí bàbá wọn bá wọn gbọ́ ẹni pé àwọn olówó ń dá sí fídì àwọn alálàáfà olóṣèlú ń dá sí fídì àwọn alálàáfà à ń pè àwọn èèyàn wájú ẹ̀ wọ́n lọ nà wọ́n gbogbo nǹkan ọdún méjì tàlájà Abdullahi Federal kí ni wọ́n ṣe fún yín kí ni àfa ṣe fún yín gbogbo àwọn ọmọ mi inú ilé wọn ni wọ́n wà bàbá mi ọ̀rẹ́ tímọ́tímọ́ alájọṣe àáfàá sáàfàá tí wọ́n jọ gbà fúnra wọn ni mo mọra mi ní àbúrò àwọn alájà Abdullahi Federal ni ó sì á máa ṣe wá ó ṣe àwọn ọmọ ìyá mi léṣe ó ṣe àtúbọ̀tán mi léṣe mi wọ́n á gbà fún ọ àbí dídákẹ́ ta kàdákẹ́ torí kí nǹkan wọn má bàa ṣẹlẹ̀ ni àtún wá dákẹ́ náà ẹ̀tún wá ṣe bẹ́ẹ̀ náà ẹ̀tún wá ń ṣe bí ìgbà pẹ́ẹ́bẹ́ àbẹ́yìn lẹ́nu àmẹ́ gbogbo ẹ̀yin olówó tí ẹ bá jáwọ́ lọ́rọ̀ kẹ́ máa fowó yín da ìsìláàmù Ògbómọ̀ṣọ́ láàmú ẹ tó sì kàn yín ni Kárúnà tó sì kàn yín láyé ni o ẹnìkan ṣàṣì olóko bára rẹ̀ Fìràwọ̀nà ṣẹ̀sìn kàn yín ni ẹ padà mẹ́yìn olóṣèlú àní ọmọ bẹ́ẹ̀ fìdí yín gbogbo àfáà tó bá gbẹnu síbi òṣèlú ẹ bá kàn lábùkù òun lọ́mọ̀ tí ìbò bá sọ̀rọ̀ ó dìbò lè mọ́ dìbò kò tí kankan yẹn tó lọ́wọ́ bá fi bẹ́ẹ̀ ni ó fi bẹ́ẹ̀ ọ̀rọ̀ owó sì lè dà wá pọ̀ láyé kólówó ọmọ ìṣòwò rẹ̀ lọ́ní ẹ kú òun bẹ́ẹ̀ àbòsí ń bọ̀ wá tó bá sì dé agbára yín ò ní ká tẹ̀sán rẹ̀ bá dé agbára yín ò ní ká ẹ̀kẹta ń bẹ̀ ilé kẹta nílé ọ̀rọ̀ kẹta ni àwọn apàṣẹ ni àwọn olóṣèlú àtàwọn olówó ló jẹ́ ń já mọ́ra wọn ilé ọba ipò tọba àti ipò òṣèlú wọ́n jápọ̀ mọ́ra wọn ẹ̀yin olówó àtẹ̀yin olóṣèlú káì ẹ má fi àbòsí tẹ̀ ń fi ń ṣe iṣẹ́ yín ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òṣèlú ló mú irọ́ àtàbòsí lọ́wọ́ mo lè sọ pé 50% tó lóṣèlú fi ń ṣayé irọ́ àtàbòsí 50 yòókù lọ́dà bẹ́ẹ̀ náà ni àwọn olówó kọ̀ọ̀kan wá nítorí kọ́ ọmọ sínú ìṣèjọba kò fẹ́ kan èmi irú ọkọ̀ tó ń tọ̀ orí kó ní ó ló kọ tiẹ̀ nínú ilé wọn mo ló kọ tèmi nínú ilé wa bàbá rẹ̀ ló kọ rẹ̀ nínú ilé wọn bàbá tèmi náà ló kọ tèmi wọn ló kọ tiẹ̀ nínú ilé tiwa tílé ẹnìkan ọ̀kan ẹnìkan wúwà lẹ́dí ìjà alàlà kúmọ̀ kọ̀bá ìlàlì tààrà fún ni ó ṣe wá ní ilé sílé ìransíran àdúgbò sádúgbò tààrà fún kálí bá bára wá ṣe ní kìí ṣe pé bẹ́ẹ̀ nìkan wọn á máa sọ pé òun lòún ní mọ̀gàbá lẹ́yìn tá a ti gbà fọ́ba èèyàn mélòó lẹ fẹ́ ká máa gbà fún tá a máa kó kú bẹ́bẹ́ fún yín lórí iṣẹ́ wa ẹnìkan ò lè kópa àbára lórí Kùránì o àwọn bá kópa àbọ̀ lórí iṣẹ́ rẹ tó ń ṣe o èmi ò fẹ́ mọrú tó lóṣèlú náà rí kọjá o tó bá ká ọlá challenge mi o lórí iṣẹ́ mi challenge mi èmi ò ní ṣe nǹkan mi láyé àfa àti mọ̀ sí lọ mò ń ṣe ń sì ṣe nǹkan mi lájọ wọn ti bí mi bàbá mi ò ṣe nǹkan mi kódà àwọn ọmọ mi ò ṣe nǹkan mi má wulẹ̀ tán rẹ̀ wọ́n ní kó mójútó ayé olóṣèlú fọmọ rẹ̀ sóṣèlú ni o akálà lọ́lọ́ ni lámìjú gbáyé o kẹlódé kọ́ńkálùkù ọmọ wọn ara rẹ̀ o gbogbo ẹ̀yọ́ olóṣèlú pátá ẹ má fi òṣèlú yín dá sí Islam tán bá fi ọ́ joyè nínú Islam wọn ò fi ọ́ joyè nítorí kó lè máa gbẹ́nu dá sí ọ̀rọ̀ Islam níbi tí ọkàn o gẹ̀gáìrì ilmin tó nímọ̀ ń parẹ̀ wọ́n fi ọ́ joyè pé wọ́n fẹ́ lo owó ọwọ́ ẹ̀ àbí wọ́n fẹ́ lo húrímẹ̀ ẹni kó o sì gbaládá lọ́dọ̀ Ọlọ́ni ànábì náà ṣe irú ẹ̀ ọba àwọn èèyàn kan joyè kò sọ pé kí wọ́n lọ máa bá ṣòfin ẹ̀sìn ànábì mọ déédéé yejú àwọn tó gbé kalẹ̀ pé eléyìí ni kẹ́ àwọn èyí ni kẹ́ máa tẹ̀lé ànábì ní àwọn khulafa rọ́ṣídì àwọn àléfà mi mẹ́rẹ̀ẹ̀rin tí mo ti train hadu alayhim bin nawajis ẹ tẹ̀lé wọn ànábì ọ̀rọ̀ àwọn tó dá lọ́lá ń bẹ̀ ó rí àwọn tó fún lóyè ọlá kò sọ pé ká tẹ̀lé wọn gbogbo ẹni tí wọn kàdísì nítorí pé gbowó ọ àmọ́ fi rọ pamọ́ máa ń sọ ọ̀rọ̀ kan mo lè má bá yín kàdísì mọ́ láyé mo lè má bá wọn kàdísì tí mo sì nílé tó pọ̀ ẹ lọ wo mustala aladis ọ̀dà ẹ lọ wo òkè ẹ já lọ sínú fíkìú ẹ lọ wo usulu fíkì ẹ lọ wo ilmul usul ẹ lọ wo usulu tasri gbogbo tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí irú mẹ́wìn ẹjọ́ ni gbogbo ẹni tó bá fẹ́ kóòtù mi tíra ń bẹ yìí ní sọ fún ọ lórí agbágbé tíra ń bẹ ìfihàn lọ́nà lọ́ra kọ́ lọ́ka lọ wo jámù usulu tasri
táwọn afá kọ kọ̀sẹ̀sẹ̀ máa ṣẹlẹ̀ wọ́n ti mọ̀ pé yọ ṣẹlẹ̀ tá nàbì ti yanjú gbogbo nǹkan kalẹ̀ kùránì ti yanjú rẹ̀ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islam dinan ẹ lè sọ nǹkan kan mí fún wa kí olóṣèlú ó dúró nípò olóṣèlú rẹ̀ gbogbo àfà tó bá fẹ́ gbẹ́nu bo olóṣèlú tí ẹ bá sara yín ẹ gbà lẹ́nu sọ́n tẹ́ ẹ bá rí ẹ ṣe fún un àmọ́ kó olóṣèlú ọmọ trespass àwa àfà àmọ́ ẹ má trespass ẹ tá a bá rà àfà tí ń ṣòṣèlú àsìkò tí a máa ń jọ ṣòṣèlú kọ́ lọ́ máa ṣe ń bẹ̀ tọ́ba dára aláàfà àjọ kóra wa jọ tí islam wí kí ni kùránì wí kí ni àdìsí wí kí ni àwọn àfà islam kí ni àwọn àfà ṣẹ̀ríà wí lájọ wí Ibn Taymiyyah sọ fagídí jẹ ìmámù ni sọ ṣe kọ̀díyà fagídí jẹ ni wọn ò fi ọjà ẹ wá máa lu ayín káàdì bẹ́ẹ̀ à ń gbére yẹn à máa purọ́ ẹnìkan à máa purọ́ fún wa à ń gbéra wa ìlú ọ̀wá wa ń falà báyìí mọ́ bẹ́ẹ̀ fẹ́ kọjá lọ́jà gba ẹ̀rú ó sì mọ́ báyàn nítorí pé a fẹ́ kọjá wájú mọ́ṣáláṣí kí ni pírọ́blẹ̀mù yín gan Amẹ́ríkà tẹ́ bá ti ń bá fa wàhálà báyìí yóò padà ń bẹ̀ ni yóò padà wọ́n làwọn ò ṣe mọ́ yóò resign ni àfa Yunus tọ́lẹ̀ tí ìlú ṣe ń dàrú lórí yín tẹ́ bá hàn gbàgbára yín ò ní jọ kamala ní ara yín resign wọ́n máa ń resign irú ẹ̀ ni wọ́n máa ń resign ni kódà láyé àwọn sọ̀hábà kéèyàn lọ ka tírà kẹ́nìkan mọ̀ wulẹ̀ fèmí kọ́ kéwú lọ ka tírà wọ́n máa ń resign ìyẹn máa ń resign wá di wàhálà nígbà tó yà máa lù á ẹ̀ máa pé ẹ̀ máa na ẹnìkankan ẹ̀ rí ẹnìkankan náà à ń tijú Ọlọ́run lára ọba ni o tọ́ba di ká mọ múra wa ń kálukú la mọ́lé ara wa o a sì mọ táwọn ọmọ wọn mọ̀ ṣe èmi ò sì máa ṣe sórí tírà ni mo fi hàn yìí sórí rí jámù usulu tẹ̀sírì ní lọ́ọ̀ka sẹ́rí usulu tẹ̀sírì ilmul usulu ilmul usul sẹ́rí rẹ̀ mú múlò yìí usulu ilmul usul lọ́ọ̀ka dáadáa kó kálukú ọlọ́ka àwa tá a dá àfà sọ àwọn bá ìyanjú nǹkan láàrin ara wa kí ló kan lóṣèlú àtijọba àìkẹ́ ló kan lóṣèlú àtúnjọba kí ló fẹ́ ti ìyẹn ṣe fẹ́ kàn yín kí ló fẹ́ kàn àwọn olówó èmi àwọn fẹ́ mọ̀rú owó tẹ́ rí kẹ́ni owó tẹ̀ ná jágùdàgù tẹ́ bá ná sọ́nà bòmí yọmọ ti là yín fa tẹ́ ná sọ́nà owó yẹn mọ̀ lówó sí ni wà pẹ́ mọ̀ lówó sí àwọn náà mọ̀ ní mọ̀ sí àwọn ọmọ owó sì mọ̀ ní tọ́lọ́n bá sì ṣetán tí ọkẹ́ wa ń di rẹ̀ yóò kú sánú wa Ọlọ́run ṣe mọ̀kọ́lé rí mo sì ní mo ọkọ̀ rí mo ní mo ń wàṣọ mo ń jẹun wọn ò ní fowó ṣe jù bá náà lọ wọn ò ní fowó ṣe jù bá náà lọ níta ẹ̀sìn bẹ́ẹ̀ ní àní nínú ọkọ̀ náà sì ni mo sì jalè rí mo ṣe kíní kan rí ẹnìkan sì gbé ọkọ̀ ọ̀bàjẹ́ mi kan rí kí wọ́n á nígbà tó lọ́n ṣe tán tí ó ṣe fún mi ó kúkú ṣe EFCC léèyàn káàkiri kọ́ńtrátì tí mo gbà tí wọ́n sọ pé mo ṣe dáadáa tí EFCC ó fi wá mi wá owó tí wọ́n ń bò mí tí mo sì ń tẹ̀lé jọ kí n tiẹ̀ ìfúrọ́dì yẹn ò fúrọ́dì mi kí ni wàhálà ìdásẹ́nì kankan wàhálà àfa àdásẹ́nì kankan ẹ má dá sí àmọ́ Al-Qur'an Karim bó ṣe sọ̀rọ̀ nu èmi ò tiẹ̀ ṣetán àti ẹ̀ ti gba nǹkan kankan tẹ́nìkan àmọ́ ṣe gbogbo ẹ̀yin olóṣèlú ìtọ́lọ̀ ń wí ni pé kẹ́ ẹ tẹ̀lé ní táwọn àfa bá wí fún yín nínú Kùránì kí wọ́n á tó ṣe pé àfa tẹ́wàá mọ̀ pé ẹ fẹ́ yàn kó lè máa wí ní tẹ́yìn bá fẹ́ ẹ fẹ́ yan ìmámù tiyín ẹ fẹ́ yan ìmámù tiyín tí ó lè máa sọ irọ́ fún yín tẹ́ẹ̀fì máa darí àwa sẹ́yìn ilẹ̀ àlùjánnà tá a fẹ́ wọ̀ ni àbẹ́yìn ilẹ̀ lẹ̀sán ẹ̀sìn wa tá à ń sìn ni tẹ́ ẹ bá fẹ́ ṣe dáadáa àlùwádù indal hurri wajibin àlùwádù indal hurri wajibin ọ̀ranyàn ni ìní kí ó ní àlùwádù àdéhùn tẹ́ ṣe fún wa kẹ́jọ olóṣèlú ẹ̀ máa jó lórí wa àbẹ́ ẹ̀ máa ṣètò ìlú tí gbogbo fún ma rọrùn ṣé àdéhùn pé ẹ̀ máa fi da ìsìláàmù rú lẹ́sẹ̀ ni ẹ joyè níjọ́ tẹ́ ń joyè tẹ́ ń jẹ tẹ́ gbogbo ẹni tẹ́ ẹ lẹ́ẹ̀joyè àtàwọn tí ò joyè tí wọ́n ń da ìsìláàmù gbọ̀n sọ́là mú nítorí pé ẹ̀yìn sọ ìmáàmù kan túláàsì lórí àwọn ẹbí wọn ẹsẹ lẹ́yìn sọ kí gọbẹyìn sọ ẹnìkan lé wa lórí ní túláàsì ní baálé ilé nínú ilé wa nígbà kọ́dà kọjọ́ mọ́ ilé wa àfẹ́nu. àlùwádùn yín dàhó rí wájib ọ̀ràn ìyẹn ní fọmọlúwàbí kó pé àdéhùn rẹ̀ ìpé àdéhùn ni pé kó kálukú ó ṣe mọ ní dédé gándó rẹ̀ olóṣèlú kankan ẹ má dákun ẹ má bá wa tọwọ́ bá alukur'an ẹ má bá wa tọwọ́ bá alukur'an kur'an wa ti lo òfin tí ò ṣe amend ni ẹ gbọ́ òfin tí ò ṣe amend ni kur'an àwa ò sì fẹ́ kẹ́nìkan ó sọ fún wa pé òun fẹ́ bá wa tún kur'an ṣe má wulẹ̀ bá wa tún un ṣe má dá wàhálà lẹ̀ síra rẹ lọ́rùn fi kur'an lẹ̀ fi kur'an lẹ̀ fún àwa tá à ń ṣe jẹ́ sáré wá àyà kur'an kan àyà yìí lórí mi kí n
màá rántí ansani asaitan màá rántí nísìn kí ni ìtọ́kàn wọ tọ́mọ ṣe tọ́mọ dá sí ntí ọkàn nínú ntí ọkàn ọ̀ ń dá sí ntí ọkàn nínú ntí kò ṣe kíni nínú nǹkan tí ọkàn ọ́ má dá sí ntí ọkàn nínú ntí ọkàn ọ́ gbogbo ẹni tí bá ti ń dá sí ntí ọkàn nínú ntí ọkàn àbùkù náà ni ó padà máa kàn nítorí pé Al-Qur'ani Karim kò sọ fún wa wípé kẹ́nìkan nàgàwó yàrá ẹnìkan má nàgàwó yàrá aláàfáà mọ́ ẹni tí bá ti nàgàwó yàrá aláàfáà yóò máa ka àbùkù tẹ́ ẹ̀ máa kàn náà lẹ́ ń kàn àbùkù tó o fẹ́ kàn náà ló ń kàn tí ẹ bá jẹ́ pé o fẹ́ kan àbùkù sì fẹ́ kàn wọ kí ni tiẹ̀ tọ́mọ sọ tí ìsara rẹ̀ fún wa Al-Qur'ani Karim ní Suratu Shura ọlọ́ni wàlámánì tasara ba'da zulmihi fa ulaika ma alayhim min sabili gbogbo ẹni tó bá jẹ́ pé ọ̀nà kan lọ́tọ̀ tó lóun fẹ́ sàrànṣe fọ́nà tó sì jẹ́ lórí àná àbòsí ọlọ́ni má dààmú ara rẹ ò lè jèrè ń bẹ̀ ò lè jèrè nínú tó ń ṣe tó bá ti jẹ́ wípé ọ̀nà tó fẹ́ tọ̀ ìfẹ́ inú ara rẹ ni ṣé kìí ṣe personal interest ń làwọn tí ń bẹ lórí kí ipò ìmáàmù lóògbọ́n sọ ìkọ́mọ́tò ṣé kìí ṣe personal interest lẹ́ni ẹ̀ lè fi Islam ṣòwò lè fi ṣòwò àwọn àǹsọ́rù ò fi ṣòwò náà àwọn tó ti ṣáájú yóò fi ṣòwò káàkiri àwọn bàbá owó dùn ní níjọ́ tí bàbá owó dùn ní ti ń bẹ wọn ò dá sọ́rọ̀ ìsìláàmù ní ọ̀nà tọrọ ngìrè wọ́n mọ̀ pé àwọn èso àfà wọ́n káwọn àfà àjọ ni náà wọn kálukú yín náà lè ká àfà àjọ o ẹ ká àfà àjọ ẹgbọ́n táwọn àfà yín bá wí ni bàbá owó dùn ní kọ́lọ́ bá kẹ́ wọn kọjá túbọ̀ tán wọ́n da gbogbo àwọn ọmọ wọn ọlọ́njẹ́ kí wọ́n pẹ́ndí ẹ̀sìn ẹ wá dúró tí bàbá yẹn ṣe ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ọ̀dọ́ tá a sì já àfà lónìí ta ní ilmu sàkọ̀fíyà Akhbarudeen náà lè bàbá wa là ìyá wa nínú ilé tó kọ́ gbogbo wa ń kéwù sàkọ̀fíyà lẹ́yìn tá a kéwù lé lọ́dọ̀ àwọn bàbá wa ọ̀hún olówó nìyẹn ẹ lọ kíyèsí tẹ̀yìn olóṣèlú nù èyí tó wá parí kan gbáàrè mò ń gé ọ̀rọ̀ mi kéékèèké tọ́lá ẹni tó bá fèsì kó lè fèsì kí n tún ká lè bá a tú tíra alẹ́ tààrà fúnra wa ká sì lè bá a tú mímọ̀ pé ìdáyè rẹ má dáyè mi èlé torí wípé mo mọ Kùránì nísìn Ọlọ́run sì wí báyìí kí n wá dá sí ilé òfin no àwọn ẹlẹ́ẹ̀kẹrin igun kẹrin ni àwọn aṣòfin àti àwọn agbófinró ẹ̀yin náà gbọ́dọ̀ ṣàbòsí tí a mọ̀fin àtàgbófinró tí wọ́n bá ti ń fi òfin tí wọ́n mọ̀ ní tí wọ́n bá ti fi ń ṣe àbòsí wàhálà ó dé tí wàhálà bá sì ti dé agbára ẹnìkan ò ní ká kọ̀sẹ́ńdágbára rẹ̀ ká tí wàhálà bá dé ọlọ́run ọba àlékè ọlá tó sì dá wa ọba tó dá wa tí ò dá wálẹ̀ lásán tó fún wa lófin kò ní ká máa dára wa láàmú ọlọ́run sọ pé ká dára wa láàmú ọba tó ní wá òfìtínà wa ká máa dára wa láàmú ọ̀rọ̀ ẹ̀dọ́rọ̀ ẹ̀yin aṣòfin àti ẹ̀yin agbófinró l'Ógbómọ̀ṣọ́ èmi kò sí nǹkan tó kàn mí ntí n bá mọ̀ tásòfin bá sọ fún mi ní mọ̀ yìí sì ti kẹ́kọ̀ọ́ rẹ̀ ń gbà tàbí n fẹ́ ṣe nǹkan ń bi àwọn aṣòfin àtàwọn agbófinró bó wọn máa ṣe ṣùgbọ́n ẹ̀yin amòfin wa àtẹ̀yin agbófinró wa ẹ̀yin náà máa ṣe àbòsí tí ń bẹ ń di ọ̀rọ̀ yìí àbòsí tí ń bẹ ń di ọ̀rọ̀ yìí o àbòsí tí ń bẹ ń bẹ àti ti fẹ́ máa rí i pé ó ti fẹ́ dàbẹ́ni pé àwọn kan sponsor àwọn kan ní Nàìjíríà tá a sì wà yìí wọn ò ní kí tálíkà àbáràlú kọ́mọ̀sán tí ó tẹ lọ́rùn ọ̀sẹ̀ mọ̀ pé ìjọba democracy là ń ṣe bẹ́ẹ̀ nìkan sì rò pé wọ́n plan ìfẹ́ nìkan láyé lọ́mọ àtúbọ̀tán rẹ̀ ò ní dáa táwọn bá plan fún aláyé àdìkíámọ̀ náà ó sì gbòòrò àti pé láyé ẹja mẹ́tànra wa kí ológbò tó pàyà àgùntàn sínú ilé gbogbo ilé ó jí àwọn agbófinró onímọ̀ tiẹ̀ wá fẹ́ sọ àtàwọn aṣòfin àtàgbófinró ẹbẹ́ yìí lọ́lọ́ ni a máa tẹ̀lé Ànábì sì ní ká má padà nínú òfin ìlú wa ká máa tẹ̀lá láṣẹ òfin ìlú wa lọ títí láíláí kódà tí wọ́n bá ń yàn wá jẹ káfẹjọ́ wọn sun Ọlọ́run ẹ má jà fẹjọ́ yín sun Ọlọ́run tí wọ́n bá ti pè yín sí nǹkan kan ẹ wádìí ìjà àkóńfàṣe kúnbì nábà yín fàtàbà ìyanu ẹ pè kíní ẹ pè kejì ẹ má wù sẹ́yìn pé àwọn kan wá rìpọ́ọ̀tù fún wa
tó bá jẹ́ pé ti pé kí wọ́n máa ń kírun mọ́sálásí ni táwọn sójà wa lọ tá lọ ti mọ́sálásí ṣe sọ pé kí ìmáàmù kó fẹ́ kan jáde kó má wulẹ̀ kí kẹ́nìkan kó má wulẹ̀ wá bẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí àwọn kan lẹ́fi dúró bẹ̀ pé kí wọ́n má wá kírun kẹ́ni tí bẹ́ẹ̀ náà jáde wọn ọ̀sẹ̀sẹ̀ máa tí wọ́n ti mọ́kà sẹ́yìn nígbà COVID-19 sẹ́nìkan rí mọ́kà dé ni àbámọ̀ tanra wa tí sẹ́rí asìláàmù bá sì rújú kùránì ló lè da kùránì ní ọ̀yanjú ẹ̀ kì í ṣe pé nìkan ní ọ̀yanjú ẹ̀ alukur'an nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ ọlọ́ni famani azlamu mimman kadaba alalayi fakadaba bisidiki idija ahu alaysa fi jahannama maswa lil kafirin ọlọ́ni gbogbo ẹ̀yin asòfin àtàgbófinró ẹ lọ ẹ̀yin máa kó ti àyà tí mo kà yí suratu zumar àyà 32 ni mo kà yes jésàrè wùmí yes suratu zumar àyà 32 suratu zumar àyà 32 ọlọ́ni famani azlama mimman kadhaba ẹni tó bá ṣe àbòsí nínú irọ́ nínú tí wọ́n pè ní irọ́ tí èso òdodo tí wọ́n pè ní irọ́ famani azlama mimman kadhaba alalayi lórí ti pé ọlọ́run ní nǹkan báyìí ni àwọn kan wá ń kúrọ́ wọ́n wá fẹ́ sọ́dọ̀ òótọ́ wa kadhaba bisidiki wọ́n sì rọ́ òótọ́ náà wọ́n tún fẹ́ sọ́ dirọ́ alukurani ní sọ́hun pé ẹ̀yin asòfin ẹ̀tẹ̀yin agbófinró tá a bá ti rí ẹnìkan ẹni yòówù nínú yín ẹni yòówù nínú ayé tó ń bá ń ṣòfin tí ń gbófinró kódà dé lórí baálé sáwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ tó bá jẹ́ wípé ń ṣe àbòsí mímọ́ kàdábà lórí irọ́ táwọn kan ń pa ní chani ọlọ́run ò ṣe báyìí ntọ́lọ́run ò sọ táwọn kan wá ń sọ bọ́lọ́run ló sọ ọlọ́run ò ní ká fi túláàsì ṣe installation any position tí gbogbo ẹ̀yin asòfin mọ̀ bẹ́ẹ̀ president buhari lọ́bẹ̀ jẹ́ yìí tí gbogbo ọmọ nàìjíríà lọ́ba bọ́ta tá a bá ń ṣe rally tá a ṣe demonstration pé àfẹ́ yóò bọ́ta ni wàkàtà bisidiki wọ́n sì fẹ́ sọ irọ́ dòdòdó wọ́n ń pe òdodo nírọ́ a máa jẹ́ pé ẹ̀yin agbófinró àtẹ̀yin asòfin a máa jẹ́ pé ẹ̀yin ṣe mùsùlùmí ni ẹ̀yin náà ní gbaru ẹni tí èso ọlọ́pàá kọ́ lọ dúró rọ́nà ẹni tí èso ọjọ́ kọ́ lọ dúró nbì kan ẹni tí èso adájọ́ tí èso amòfin tí èso asòfin tí èso lọ́yà kọ́ lọ dúró nbì kan kọ́ wá máa act bíi lọ́yà àbí bíi ọlọ́pàá àbí bíi sójà àbí bíi adájọ́ àbí bíi civil defence sẹ́ẹ̀ ní mú ni ẹ̀ mú náà kò sí organisation tó lè register as a security tí ò gbọ́dọ̀ mọ́ register lọ́dọ̀ ẹ̀yin agbófinró tí ó bá register ó kó sí gbẹ̀ngàn ẹnìkan ò gbọ́dọ̀ gbálẹ̀ kódà agbára president nàìjíríà ká kọ́ wá gbarú ẹni bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀ nígbà fún nílájí náà wa aláàfẹ wọn ní wọ kò yẹ kí màmú kan wà ń bẹ ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ọlọ́run gbé asòfin àtàgbófinró ẹ̀yin lọ́lọ́run fi ṣe middlemen láàrin ọba àwọn àfa àwọn gbogbo tí ń bẹ láyé pátápátá alimufdiu ẹ̀yin tẹ́ ẹ máa ń fẹ̀mí di pé ẹ má kú ẹ má ṣe báyìí asòfin àtàgbófinró ẹ̀yin nìkan lẹ́lẹ̀ yanjú ohun gbogbo àìmọye ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pé ẹja yanjú rẹ̀ ń bì tọ́ba ti kó nǹkan tọ́ba ti kó lọ́dọ̀ ọlọ́pàá ń lọ kóòtù ni kí wọ́n á ní tí ọ̀rọ̀ bá ti kó lọ́dọ̀ agbófinró yóò sì lọ sọ́dọ̀ asòfin ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ gbà kí wọ́n pe irọ́ lódodo tí wọ́n bá fi irú ọ̀rọ̀ yìí lọ yín mọ̀mọ́ kó ti dọ́dọ̀ àwọn agbófinró àtàwọn asòfin ẹ̀ bá wádìí ipe sọmọ yìí ṣe bẹ́ẹ̀ ní tòótọ́ bó lẹ́ ṣe ń bá bọ̀ ebi bá ṣe ń bá bọ̀ ní ẹnìkan ṣe àtòrí ìfẹ́nu rẹ̀ tí ó lọ́wọ́ change system tí wọ́n fi ń bá Ògbómọ̀ṣọ́ bọ̀ tí fi ń dùn tí fi ń dán tí wọ́n fi bí wàhálẹ̀ tá a fi dàgbà tá a sì sórí rẹ̀ mẹ́ ẹ lè change ẹ kódà mo gbà á nímọ̀ràn ìdílé kankan ò gbọdọ̀ lékún ìdílé mọ́mú mẹ́fẹ̀ẹ̀fà tí ń jẹ kó pin síbẹ̀ àfaramọ́ bẹ́ẹ̀ kọ́ kankan mọ́kùnrin ẹ̀ sì lè dàrú pé ìmọ̀ láàmú fi tó wọ́n fi ìmọ̀ tó ìmọ̀ mọ́kà wọ́n fi ìmọ̀ tó ìmọ̀ mú mọ́kà ni wọ́n ò fi ìmọ̀ tó ìdílé tí ń jẹ́ ní jẹ́ lọ ẹ gbàgbé ẹ̀ ọlọ́run ní ẹ̀yin asòfin àtọgbófinró ọlọ́run ní tí wọ́n bá ti pé irọ́ ní òdodo fún yín fúnra yín ẹ̀ tan náà wọbẹ̀ ṣebí investigation lẹ́ẹ̀ máa fi yanjú gbogbo nǹkan tí wọ́n bá ti dé wọ́n ó dé tó ń tẹ̀bùn wọ́n ó dé tó ń tirọ́ wọ́n ó dé tó ń tòdodo ọlọ́run ní ẹ má gbà lọ́wọ́ wọn nígbà wọn bá dé alẹ́ ìsàfihàn ànámọ̀ mọ̀síwálé káfíìrì náà ọlọ́run ní ẹ lọ́ọ́ mọ o ẹjọ́ yé yín o ipe inú ìbànújẹ́ ìní máa jẹ́ àtúbọ̀tán rọ́ o ọlọ́run ní ń bi wá léèrè nífa alẹ́ ìsàfihàn ànámọ̀ mọ̀síwálé káfíìrì ṣé kèé ṣe iná ìní àbọ̀dé gbogbo ẹni tó bá jẹ́ asorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ aláìmoore ọlọ́run tọ́lọ̀ ọ̀bá ní ṣe fún yẹn kọ́ mọ́ filẹ̀ anábì ní mọ́ ní àtọ́ àkà
lam yakun yusibaka wa man asabaka lam yakun yutiaka rufiyatil aqlam wa jafata suf ntọ́ bá bá ọ ntọ́ bá rí ntọ́ lé tọ́ bá ọlọ́run ṣe tán fẹ́ fún ọ ni ntọ́ bá sì lé tọ́ bá ọlọ́run ní fún ọ ni rufiyatil aqlam pẹ́ẹ̀nì tọ́lọ́run fi kọ kádàrá tó fi kọ ìbùbù nǹkan kọ̀ọ̀kan tó fi plan nǹkan kọ̀ọ̀kan ọlọ́run ti gbé òkè kọ̀ọ̀kan nǹkan kan mọ́ wa jafata suf irú pépà báyìí tọ́lọ́run sì kọ nǹkan sí ọlọ́run ó ti gbẹ tó túmọ̀ sí pé ọlọ́run ti síìlì kádàrá ó ti síìlì òfin ó ti mọ̀ pé a sì mọ̀dàrú àṣàbòsí a gbọ́dọ̀ ṣàbòsí agbófinró àtòsòfin tí ó bá ti di pé àbòsí wọn gbáàyè lọ́dọ̀ yín ìlú ò ní rójú kò sì ní ráàyè anjasa uruma wàhádà ṣe bẹ́ẹ̀ pledge níjọ́ tẹ́ fẹ́ gbàṣẹ́ yín báwa fáà náà ṣe mọ́ pledge àwọn markaz gbogbo àfáàní máa ń gbẹ ní wọ́n ṣe pledge fáwọn ọmọ wọn tó máa ń ṣe wàlímọ̀ fún àbí ẹ̀ṣẹ̀ ṣe graduation fún wọn pé ńlọ yìí o ẹ lọ máa fi ṣiṣẹ́ tó lọ́n lórí ilẹ̀ ni o ṣùgbọ́n yìí náà gba pledge pé ẹ lọ sìnrú ìlú pẹ̀lú òdodo ẹ tanná sódodo ọ̀rọ̀ yìí ni ẹ má gbọ́ tàwọn kan apá kan ni wọ́n ń bá yín nínú tèmi ń gbọ́ tí mò ń sì ń rí apá kan ni bàbá wa dákẹ́ tọ́pọ̀lọpọ̀ wa dákẹ́ tá a sọ láti jọ yìí afẹ́kọ́ yẹnjú ni tọ́ bá lóun ọ̀yẹ́jú gbogbo ọjọ́ dìde sí ni anjasa wúru máa wá àdá ọmọlúàbí máa pé àdéhùn rẹ̀ ni àdéhùn tẹ́ ẹ ṣe fún wa níjọ́ tí wọ́n gbé iṣẹ́ asòfin àtagbófinró lé gbogbo yín lọ́wọ́ ni pé ẹ mójútó wa ẹ̀ níjẹ́ jàǹbó ṣe wá ìjàmbá tí ń ṣe wá báyìí wà lálàáfíà ẹ má jẹ́ wọn lu ọwọ́ yín èkúté tó bọ́ kòtó nínú ìsìlámù ẹ má jẹ́ ọfọwọ́ tí yín bọ́ ta o nítorí pé wọ́n máa ń yá àtẹ̀fẹ̀rẹ̀ bí iran àwọn ń gbẹ́ kòtò bú kan ni ẹ má jẹ́ ọ jẹ́ pé wọ́n pè ẹ̀yin náà kúnra ẹ̀ mọ̀gbà tí wọ́n ń gbẹ èmi nígbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n máa ń yá àtẹ̀fẹ̀rẹ̀ bí iran gbogbo ẹ̀yin olóṣèlú pátá àtẹ̀yin olówó àtẹ̀yin tẹ́ ẹ̀rọ pẹ́nu yín tọrọ nínú ààfin àbí nínú ìlú Ògbómọ̀ṣọ́ tẹ́ wá ròyìn pé ẹ lè dá sí Islam ẹ lè dá sí gbogbo tó wà wù yín àní gbà nínú Islam èmi ọmọ ń tọ́fẹ́ kan bàbá Sàká Balógun nínú ètò àṣẹ òfin Islam tẹ́ẹ̀ níbi àwọn àfáà lérè ìmọ̀ tó bẹ́ẹ̀ kan Alhaji Monsuru ń bẹ̀ wọ́n ẹ̀yẹ sáàfà ìmọ̀ tó bẹ́ẹ̀ kan Alhaji Adéṣeun ń bẹ̀ ẹ̀yẹ sáàfà àti àwọn tẹ́ẹ̀ máa ń tó ń kọ́ lẹ́yìn ẹ̀yẹ sáàfà àwọn àfáà ní ẹbí ẹ sì bí wá níbi tó dúró ti jẹ́ gbára àwọn ni wọ́n ránṣẹ́ pa àwọn àfáà wa ẹ wá lọ lù wọ́n wàmọ́ ní yàtọ̀ fírí bí ránlẹ́ yóò kẹ́ àgẹ́ ìràwọ̀ ẹni ọba gbẹ́ kòtò torí kọ́ mọ́ ní kejì rí ó lè jẹ́ bẹ́ẹ̀ sayodi fanu filibiri lẹ́tì huwa afir òun ni ó padà di òkú tí ó sùn sínú kòtò tó gbẹ̀yìn ẹ má kó Islam wa jóná ẹ lè kó Islam wa jóná gbogbo ẹni ọba ti kírun nírú inú mọ́sálásí jimá l'Ógbómọ̀ṣọ́ táǹkì lọ́wọ́lọ́wọ́ lọ́jà àgbọ̀n tí ẹni tó bá kírù run kò nírun ẹni tó bá mọ kí kóòtù mi pé ó ń tọ̀ nírun kẹ́mi ó mú tíra wá fún ẹ̀yìn nítorí rẹ̀ kóòtù tíra ń bì ó ń tọ̀ wọn ò nírun tí wọ́n bá nírun ni ànábì ò ní padà níjọ́ tí wọ́n ní kọ́ mọ̀ wọ Mọ́kà ṣé wọ́n mọ̀ báwọn èèyàn ní lẹ́sìn ni torí pé inú hílà yìí ló ní wọ́n fi máa kí ọ̀pọ̀lọpọ̀ tí lọ kírun bẹ́ẹ̀ kí ni ó tún ṣẹlẹ̀ lónìí ni wọ́n bá ká bẹ̀ kí ẹ ṣe pé wọ́n torí Ọlọ́run lọ bẹ̀ níjọ́ tí bàbá Ìmámù Àsàfà ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ibi táwọn ẹlẹ́ran so tí wọ́n lọ sí ọ̀sàárọ̀ nísàlẹ̀ àsánsàjà tí wọ́n lọ ọ̀rọ̀ bẹ̀ wọ́n fi kọ́ shopping complex àbáwọn complex ni ló dìjà láàrin àwa mùsùlùmí àti bàbá sọ̀hún tó ní mọ́sálásí tí bàbá wa Ìmámù Àsàfà tí wọ́n fi ń kírun jímọ̀ tí ò ní wútúbà bá a ṣe fi pure water yanjú rẹ̀ níjọ́ náà pé bàbá aláàánú gbà ní akérèmọ́kà láwù ẹ̀yìn àfáà tẹ́mẹ́mbẹ́ àti ẹ̀yìn tẹ́lẹ̀mbẹ́lù ẹ̀dá kòkò di wàhálà ṣé bá yanjú ẹ̀ láàrin ara wa ni bàbá sọ wọn ò fagídí ṣe bí wọ́n ṣe láṣẹ tí wọ́n sì láṣẹ ìjọba wọn ò kọ́lọ́pàá wa wọn ò sì ní kí wọ́n máa kó wa lé wọn ò sì torí rẹ̀ pé wá sàfikán ní kí gbogbo ọ̀dọ̀ balẹ̀ kán máa bú wa wọ́n mọ̀ pé lórí ntọ́jẹ́ fíìdì wa la wà kò sí yẹn kan tọ́jọ́ o gbogbo èyí tí mo dá kan mọ́ni yẹ tẹ̀fẹ̀rẹ̀ bí ìrà Alhaji Monsuru Èjìdé bàbá Sàká Balógun Alhaji Adéṣeun sẹ́nitọ́ Alhaji Adéṣeun ẹ ti mú àwọn náà mọ èmi ò mọ̀ pé àwọn mẹ́mbẹ̀ tẹ́lẹ̀ àmọ́ gbókọ̀ wọn àgbàtẹ́ mú wọn mọ́ yìí ẹ dákun torí Ọlọ́run èmi bẹ̀ yín ni ẹ sì máa rọ́ọ̀pù wa ẹ yé sáàfà ẹ má bàa aláàfà dá sí ẹ fi ìmámù àtàláàfà alẹ̀ àti ìdílé wọn tí ìdílé wọn gan bá fẹ́ yan tí ọ̀tọ̀ fún wa ní inú ìjálàfà ànígbà àti gbà pa wọn ni wọ́n mọ̀ jẹ́ aṣáájú wa nínú ẹ̀sìn àwa nígbà pàrùpàrù kódà àwọn sábà wọn bá nàbì jìyàn rú ẹ̀ wọ́n máa bá yàn nàbì jìyàn rú ẹ̀ tí ó bá yí ọ ni kò máa yí ọ
tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ èmi mẹ́sẹ̀jì tèmi ní àjọlò Ògbómọ̀ṣọ́ ni má sì jẹ́ kí n gbọ́ pé kí lọ́kàn ọmọ Ọlọ́run kọ ẹnu ẹni tó bá sọ kọ́kàn mi kìíní ọlálìjáná tó fi mí sí ni nítorí èèyàn sílọ̀ náà ibi tí màá sì ti sílọ̀ kò gbọ́dọ̀ ní aburú kò gbọ́dọ̀ láburú ìjọ tí wọ́n ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ tá a mọ̀ pé nǹkan kan ni wọ́n ń bò àárò pé òótọ́ ni wọ́n sì wá sọ gbogbo àǹtí sì ń bẹ́ẹ̀ Alhaji Muhammad Qasim olókọ mi ọ̀rẹ́ mi dáadáa nígbà wọ́n rí i pé irọ́ kan mẹ́mẹ́ wọ́n ní wọ́n padà Alhaji Sirajuddin Pakoyi wọ́n ní wọ́n padà wọ́n kálukú ń padà kí ni wọ́n padà kí ni wọ́n rí tí wọ́n fi padà irọ́ ni wọ́n bẹ̀rẹ̀ àtúbọ̀tán wọn ní náà ẹ fà wá aláàfáà alẹ́ àtọ́ yanjú láàrin ara wa bàbá àgbàlẹ́wẹ̀ wọn lálífà alálífà nù lé tí àìmẹ́ lálífà lé wa Sheikh Abdul Wasi lálífà lé ẹ̀wẹ́ alálífà Sheikh Mustapha lálífà bàbá ń sálà kódà máa tanra alálífà Sheikh Abdul Rashid ní àléfà láyé gbà mí bàbá wa àgbà ní federal wọn lálífà gbogbo àwọn àfáà wa pátápátá kọ̀sẹ́ni tí ò lálífà kí ni rò pa jókòó tì lórí sáà bàbá wa jókòó tì lórí lásán o à ń wá ìwọ̀n bẹ́ẹ̀ tá a máa ń wá kún ni ẹ má bá wa dá sí i bí bá ti wulẹ̀ kọ́ mọ olóṣèlú lọ́kùnrin àbí lóbìn má dá sí i mo dẹ̀ ń gbọ́ mo tún ń gbọ́ náà tí wọ́n bá lọ wọ́n ní Alhaji Bukola Badmus nísàlẹ̀ ọ̀rá bọ́lá mi nísàlẹ̀ ọ̀rá ẹ dákun ẹ má dá sí i ẹ má dá sọ́rọ̀ Islam personal interest ó ń kálukú lè jọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ lórí ọ̀rọ̀ Islam èyí tí mo sì ń sọ lónìí kọ́mọ yóò ń kálukú èmi àti Haji Yunus tọ́lá àníjà àsìlè níjà láíláí ntọ́lọ́ ó ṣe fẹ́mi ó ti ṣe ó ti parí ẹ̀ ntí ó ṣe fáwọn ó ti ṣe ó ti parí ẹ̀ àti gbogbo who is who ti máa ń bẹ́ẹ̀ àmọ́ pé ọ̀rọ̀ yóò máa di wàhálà àfi máa pàdé ara wa ẹnìkan wà kò sẹ́ni tí mo lè kò sí bínú mi ṣe lè dùn láíláí sẹ́ni tó ní Alhaji Abdullahi Federal àbí tó fọ́ kíní wọn lọ wá dáadáa pé tèmi ṣe jẹ́ mbẹ́ tèmi ọ̀ jẹ́ mbẹ́ má dààmú ara rẹ̀ ìsìfẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́ tọ́bajì àdìpọ̀ kan àwọn àsọ̀rọ̀ àkínlódé akírun àjòyè ẹ̀sẹ̀ àjẹ́ ìmọ̀mù yóò ṣe àdì pé ẹ̀ máa gbé wa pa yóò ṣe àdì pé ẹ̀ máa ń tẹ́ tara wa ẹ̀ à nílé rìn ń lùlù àmọ́ ìyàwó mi sọ pé akáwọn kálá ẹ̀ máa jáde la èmi ọ̀ máa jáde o èmi ọ̀ máa jáde ẹni tí èsì àfà dákun mọ̀ bí olóko ọ̀rọ̀ má dá sí ọ̀rọ̀ àwa láàfà táwọn bá wá fẹ́ràn èèyàn kan àbọ̀ fẹ́ràn aláàfà kan láàrin ìwọ pẹ̀lú rẹ̀ ẹjọ́ ló máa ń ṣe àmọ́ lórí ọ̀rọ̀ Islam ànígbà bàbá àgbà ní sálà wọn èyí lọ mọ́sálásí ọjà gbọ́rọ̀ kírun nígbà tí bàbá wa ìmáàmù aláwìyé mẹ́mbẹ̀ wọ́n sì fa kọ̀díyà kan débẹ̀ wọ́n ní àwọn sì padà mọ̀ pé àbá ìbábà wọ́n àwọn àfa àṣẹ̀ṣẹ̀ máa ń sọ àṣẹ̀ṣẹ̀ máa ń ṣèdájọ́ ẹ̀sìn láàrin ara wa kí ló dé ẹ dákun o ẹjá àfa ẹjá yanjú ẹ láàrin ara wa fúnra wa tèmi sì ń já àfa ọ̀gbọ́ ẹni ẹ òun náà mọ̀ ń pera rẹ̀ láàfa ṣe mẹkáníìkì ni mí àbí mo jẹ́ bricklayer tí mo ṣe tí mo fi jẹun tí mo fi bí tẹ́mi náà fi fẹ́yàwó àfi bí ọmọ náà ti dàgbà ọmọ mi náà ti lè bímọ ń sọ ọmọ pọ̀ ò nílà káàtọ́ bá ní ìyẹn sáfà tí ń ṣe nǹkan mi rí àfà lèmi o kì í ṣe pé wọ́n ń pè mí láàfà àfà ni mí mo sì mọ ọmọ tí mo mọ̀ mo sì ọba lọ ọmọ kéwù jù mí lọ ọmọ tẹ́ fún rẹ èyí tọ́lọ́ fún mi ilmu nafi ni ó ti tó mi kò sẹ́nìkan tó sì kó gbogbo mímọ̀ tán tẹ́lẹ̀ náà èyí tí wọ́n náà mọ̀ èmi náà mọ̀ kọ́dọ̀ ọmọ ògbé ọ̀ǹtàn rẹ̀ ìwọ ló ní problem ansani asaitan nínú tó sì dá wàhálà yìí lẹ̀ ní tí àwọn Alhaji Mansuru sọ pé ẹni tó bá sì kàwé ẹni wọn gbọ́dọ̀ fi jẹ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ subordinate ni wọn fi support ẹ ni o ọ̀rọ̀ àjẹ ìmáàmù òdebi ìwé láíláí kò tiẹ̀ kan ìwé nínú ká fẹ́ jẹ ìmáàmù gbogbo ẹni tó bá fẹ́ fún wa ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kó jẹ́ pé ọmọ kéwú tó bá fi ìwé kún òun àtàwọn ó fẹ́ lo ìwé ó fẹ́ lo privilege ìwé ni ṣùgbọ́n pé èèyàn gbọ́dọ̀ mọ̀ wé bẹ́ẹ̀ ọba jẹ́ dọ́kítọ̀ tí ọba jẹ́ dọ́kítọ̀ kìnnì kan kọjá pé lórí Arabic and Islamic study ni o kìí ṣe pé yọ ọ̀hà lọ́mọ sọ fún wa wípé òun gba dọ́kítọ̀ kan ní art and science ní ọ̀hà ṣe ìmáàmù fún wa wàhálà àrígbà ọ̀rọ̀ àṣẹ òǹwé àṣẹ òǹwé ló fẹ́ bí wàhálà kágbéjọ́ ńlá ti mọ̀ ni ká ti takú pé ẹni tó bá kàwé àti ẹ̀fẹ́ ọ̀rọ̀ òwe ọ̀kọ̀rọ̀ Islam ìwé kíkà kọ̀ọ̀kan Islam rárá kọ̀ mọ́ lọ́wọ́ kọ̀ mọ́ lẹ́sẹ̀ Kùránì àtàdísì ní mẹ́mẹ́ àtàwọn kútùbù sẹ̀ríyà kẹ́nìkan mọ́ sọ ní tí ìsara rẹ̀ fún wa èmi ọ̀jà fún ìdílé kankan mọ̀ ń jà fún ìsìláàmù tèmi l'Ógbómọ̀ṣọ́ tásìjọ bí wá sí ẹ̀yin ìdílé Ayélára máa tó dá kọyín lẹ́ẹ̀kan sí
àwa àfáà ń fún yín àwa àyímọ̀ ń fún yín ní ọ̀dà wípé ẹsẹ̀ bí àwọn bàbá yín ẹ fún wa ẹ má dàrá làmú mọ́ ẹ mú un tọ́ wá ẹ fi hàn wá èyí tẹ̀ ń fún wa yìí kọ̀tọ́ ẹ̀yin kìí sọ ọmọ wa ni kìí ṣe àwa kábàá yẹn yanjú ẹ yanjú ẹ lọ́dọ̀ ara yín kẹ́ ẹ mú ẹni tọ́tọ́ wá ọmọ yín tẹ́ bá sì mú wá kọjá pé làwùlí ibùdó Kùránìyà kọ́ mọ kéwú ó lè mọ̀wé kọ̀ọ̀kan wá ó ní tó fẹ́ fi ìwé ṣe ni yóò sì bẹ́nẹ́fìtì lórí ipò èmi ọmọ ìwé tí bàbá Ìmámù Àsàfá kà èmi ọmọ ìwé ìmọ̀ ilé ìwé tí bàbá Ìmámù Àsàfá lọ ìmọ̀ ilé ìwé tí bàbá Ìmámù Aláwìyé lọ àmọ́ ilé ìwé tí bàbá Màrúfù Abógundé lọ Ìmámù Bángọ́jẹ àmọ́ ilé ìwé tí wọ́n lọ ṣé wọ́n ṣẹ̀sìn ni ebi à ń ṣèkalẹ̀ làwọn fi bá ń bẹ̀ kí ló dé ànígbà ni o ẹ dákun torí Ọlọ́run ẹ̀yàn oníkéwú fún wa tó bá mọ̀wé kọ̀sá burú tọ́ba mọ̀wé kọ̀sáburú ṣé Ádámù ọ̀lọ́léwé kankan ṣé Ádámù ọ̀lọ́ kàwé kankan kò sì sí ìjọba tí ò tẹríbalẹ̀ fún mímọ̀ sí Ádámù ládàlẹ̀ am káàkiri gbogbo ayé ni kìí ṣe Nàìjíríà nìkan káàkiri gbogbo ayé ẹ má dàá láàmú o ẹ má dàá láàmú lórí ọ̀rọ̀ akírun lórí ọ̀rọ̀ asẹ̀sìn kọ̀ọ̀kan ìwé wọ́n lè fi ìwé kún àfẹ́ gbọ̀yún mọ́ ẹnìkan oṣù gbọ́dọ̀ mú mọ̀ràn wá mọ́ dẹ́yìn gbogbo àwọn atáǹjálà àfà ẹ̀jẹ̀ á má fi ìtìjú kárùn mọ́ à ń tí ń tijú àwọn ọlọ́lá wa jù tí wọ́n bá ti wọ agbo wa tí wọ́n wọ agbo mímọ̀ àmọ́ kọ́ bẹ́ẹ̀ yẹn bùn mí nìkan bàbá tó bí mímọ̀ pé táwọn bá bùn mí lọ́wọ́ fún mi lówó oúnjẹ tán tí wọ́n bá ṣe ń tí ọ̀tọ́ àwọ̀ sọ fún wọn lójú ọ̀nà kéwu tí a gbé kọ̀tọ́ sà wọ́n mọ kéwu wọ́n sì kọ́ àwa náà Ọlọ́run sì ti ní àmọ́ lára wọn sàlámù alaykum wa rahmatulahi kò sí kẹ̀kẹ́ bẹ̀ mọ́ ìsàntọ́ bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí máa ń bẹ nídìí òótọ́ wà nídìí òótọ́ rẹ tọ́ bá mẹ́ndì rọ́dà kókó mẹ́ kátùbọ̀ tán rí lè bá dání wà má níyà tẹ̀fẹ́rí bí rán ẹni wọ́n bá gbẹ́ kòtò fọmọ ọlọ́mọ kan líyò kí àgẹ́rẹ̀ wú kẹ́nìkejì rí ó lè kó bẹ̀ nítorí ìbànújẹ́ torúkọ́ fẹ́ kóbá torúkọ́ fẹ́ dà láàmú torúkọ́ fẹ́ yẹn jẹ torúkọ́ fẹ́ lòfẹ́ tó bá wa fún sàyúdì fanu filibire lẹ́tí wúwa àfìrù àtúbọ̀ tán rí ò ní dá o ọlọ́wọ́ padà ṣe kò tó ń ní sàárè rẹ ni o sì rántí pé tó o bá escape ẹ̀ àwọn ọmọ rẹ ò lè escape tán rẹ̀ àwọn àrọ́mọdọ́mọ rẹ ò ní escape tán rẹ̀ ọ̀rọ̀ yìí ó gbé ìdílé méjèèjì rù ìdílé mọ́sífòkè odò àti ìdílé ayélára kódà tẹ́ bá ṣe mítìnì pọ̀ ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe jọ sí pọ̀ wàhálà tẹ́ fún wa yìí ó ti tó Buhari sọ̀kalẹ̀ ní APC Tinubu gùn ni Buhari sọ̀kalẹ̀ ní APC Tinubu gùn káwá gbọ́ pé Buhari àti Tinubu ń jà nísìn ó ṣàbùkù fún ìjọba wọn síbẹ̀síbẹ̀ àdásí ìjọba àmọ́wọ̀n àná ó sì wá sọ̀kalẹ̀ títò ní ọ̀wà gòtì kí ló dé kẹ́sì ṣe túláàsì ní kílè mọ́mú mọ́sífà kẹ́ wá yàn lé àwọn ayélujára lọ́wọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ gbéjọba kalẹ̀ ìjọba ni wọ́n fẹ́ gbé kalẹ̀ ìjọba lágbè kalẹ̀ ìta ni ọgbà ẹ sì ṣe hand over fún wọn. báyìí lọ́dọ̀ ti tèmi ìmáàmù etí kú òun lé mọ́sífà òkè odò lọ́dọ̀ tèmi o èmi ọ̀gbà pé ìmáàmù ti kú òun lé mọ́sífà òkè odò tó táwọn alájà alẹ́ mi bá ń sọ̀rọ̀ tá a bá fi ń wé ọ̀rọ̀ táwọn alájà Mansuru ti sọ ń gbogbo ìgbà táwọn fi ń ṣe fìdáwò fún bàbá wa almarhum Àsàfá Adégbóyèga Sànúsì ìmáàmù àná tá a bá jọ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ní tí wọ́n á do didi ìmáàmù etí kú òun lé yín kò sí ní ma bẹ́ẹ̀ lọ gbére ó kú òun bì kan ló fi dọ́dọ̀ yín yóò sì kú lọ́dọ̀ yín yóò tó débò mí sàlámù aleykum wa rahmatulahi kò sọ̀rọ̀ kankan mí bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ èyàn sì tijú sọ owó tọrọ ẹni alihako murrun òdodo máa ń kóró náà ni tọ́lọ̀ ń bá ní ẹgbọ́ fúri ara yín tẹ́ ẹ̀ bá wá gbọ́ àwa ò ní gbà assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu bàbá Ṣọ̀ún Gándì ọba tìlú Ògbómọ̀ṣọ́ lónìí ọlọ́run ti gbé yín débẹ̀ ọlọ́run ọkọ̀ yín máa ṣe o èmi ń sọ authoritatively tí Islam fún wa wípé ká tẹ̀lé ọba láti jọ́ta sí ti bá ìtàn Ògbómọ̀ṣọ́ à ń bàbá ti wá wọn sọ fún wa wípé ẹnìkan ló ní mọ́sálásí Ògbómọ̀ṣọ́ mọ́sálásí Ṣọ̀ún gan ni wọ́n máa ń pè é mọ́sálásí wọ́n sì wá kọ́ ní ìsìn ẹ jẹ́ ń sọ fún yín kèétí ju 200 years lọ pé wọ́n á bẹ̀rẹ̀ mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ọ̀dà ká sọ pé kèéjì 200 years lọ tọ́fẹ̀ ẹ̀ kọ́fà pé àti pé mọ́sálásí Ògbómọ̀ṣọ́ sẹ̀yìn bàbá tiwa ní kíkọ́ bàbá tó bí mi lọ wá dáadáa o lè gbé lọ́mọ eke bàbá wa lò lé 150 years ṣé kí á ní tó fẹ́ máa sọ fún wa wọ́n sì ṣe nǹkan kan mí bàbá mi wọlé kéwú lọ́mọ ọdún kan lọ́dọ̀ àfa àwọn pé ẹgbà ọmọ lẹ́nu òkè tí ìjà lẹ́nu wọn àfa àwọn gbé lọ́rọ́ mọ́ tọ́ tá sì fi ayé wọn táwọn ṣe nǹkan mí kún wọ́n sì ṣe àwa náà sì ṣe nǹkan kan mí kún
àpò ń kéwú ọmọ kéwú àjọké ni àpò mímọ́ ọmọ mọ́ àgbẹ̀ kọ́ máa ṣàgbẹ̀ rẹ̀ lọ ntọ́ ọba màmá dá sí i òun kálukú ló ní ìwọ rẹ̀ mọ́ lọ́kọ̀ mo ní machine ìyìn lè dá sọ̀rọ̀ rẹ̀ tí mẹkáníìkì mi máa ń sọ nǹkan lọ láṣẹ ní ìbílẹ̀ rẹ̀ kí wọ́n sọ fún mẹkáníìkì mi pé má gé irin síbẹ̀ òun igi ni kò gé sí tó lọ àrẹ bá lásídẹ̀ǹtì òun ló fọwọ́ ara rẹ̀ fáwọn àwọn ọ̀fẹ́ lásídẹ̀ǹtì ni o bàbá wa ọba Gandhi tọrọ yìí bá ti ń dọ́dọ̀ yín ẹ̀yin lẹ́ làṣẹ mọ́sálásí yín ni èmi ò sì fẹ́ gbọ́ kọ́dẹ̀ kan wọ́n sọ fún amọ́ pé kírísítẹ́nì ni ọba tí mẹ́mẹ́ má sọ mọ́ láyéláyé rẹ ṣé kírísítẹ́nì sẹ́yìn dé ìjọba Ògbómọ̀ṣọ́ wọ́n ń fi iye ẹ̀sìn ètò ni kí ló kàn wọ́n pẹ̀lú ìdílé wọn sẹ́yìn tó balẹ̀ wọn náà jẹ́ bẹ́ẹ̀ sì fẹ́ ba ìsìlámù jẹ́ kèfèrí ọba Gandhi ni tí dèdèrè kan ń lọ pé ọba kèfèrí àwé tí wọ́n tiẹ̀ mọ̀ gan nínú ilé wọn àwé ìwó yẹn kí ló kàn wọ́n pẹ̀lú ọba kan kèfèrí ànábì kàfàrà ọba kankan rí ó sì ló mọ sẹ̀ríà ó ló mọ súnà èmi àyìn rẹ́dí ẹni tẹ́ ń bàbá fà ń lọ kó tíra bá ń lé ni yọ aṣọ tó rí lọ́bẹ̀ tí mi wà lọ́wọ́ ẹ̀yin lẹ ní sọ̀hún Ògbómọ̀ṣọ́ ń lónìí mọ́sálásí ọjà gbó assalamu alaikum dúkìá bàbá yín ni bẹ́ẹ̀ ṣe ń ṣe bọ̀nù ìsà ń tọ́ bá rí bẹ́ẹ̀ àtẹ̀yìn àtàwọn baláàfin ọlọ́wọ́n ọmọkùnrin máa ṣe ẹ lo ipò yín lórí dúkìá yín àwọn tẹ́ ẹ ti fún ni ẹ fún kódà ẹ má fẹ́ lòmí ìkun bàbá ẹ má fi ìdílé mi ìkun mọ́ ẹjọ́ wà báwọn tọ́ba ti di pé ẹ gbà wọ́n fún ká wàhálà ó dé o wọ́n máa ma sọ́nù ọ̀rọ̀ kan pé èmi náà lè jẹ ìmáàmù ẹnìkan ló lè jẹ́ mo ní mo mọ̀ tẹ́lẹ̀ mo fi tọ́ ọ ni tọ́ra ò ní gbà kọ́ dàrú torí kọ́ dàrú ìmáàmù alákọ̀ọ́kọ́ lẹ́yìn ànábì tẹ́ ẹ dórí ìmáàmù ẹlẹ́ẹ̀kẹwàá àrọ́mọdọ́mọ sẹ́dínà àlì ní jẹ́ ó ń tàn tí ọmọ gẹ́ni lọ tú lọ́wọ́ kọ́dà lọ́wọ́ kẹ́yìn ẹni tó fẹ́ràn jẹ́ kó ti tíra fún ẹ kí n ṣe sàrà fún ẹ kéwì kọ́ lọ́wọ́ fún mi náà ládàá rẹ̀ lọ́wọ́ tíra tí wọ́n ní alul bayti rasul alul bayti rasul ó yẹ kí n lè ní nínú mọ́tàbù bí wọ́n ti ẹ̀ ń bẹ́ ń tòsí kan bì lọ́wọ́ bí wọ́n ṣe jẹ ìmáàmù àti katerias tán fi ń jẹ àwọn ònúwàn àwọn ìgbésẹ̀ àwọn hákì tí wọ́n fi ń jẹ òun kálukú wọn ń jẹ àti àwọn kúlàfà lórí nǹkan kọ̀ọ̀kan tó dáa ni kì í ṣe lórí mo gbọ́dọ̀ débẹ̀ túláàsì tó bá rí bẹ́ẹ̀ bàbá wa ọba ìlú Ògbómọ̀ṣọ́ bàbá Gandhi òrùmọ gẹ́gẹ́ kẹta ẹ̀mí yín ó gùn àlàáfíà yín ó pọ̀ àsìkí ọmọ pọ̀ sí làákàyè ọmọ pọ̀ sí Ọlọ́run fi yín láyà balẹ̀ ìlú yìí ò ní dàrú fún yín kò ní dàrú fáwa ọmọ yín nínú ẹ̀ ẹ̀yin lẹ lòfin ẹ pa òfin yín kó múlẹ̀ bíi ìtàn bàbá yín ẹ má jẹ́ nìkan kan irọ́ ni àwa mùsùlùmí kọ́ èmi gbẹnu gbogbo àwa yìí mọ̀ sọ̀rọ̀ pé àwa mùsùlùmí kọ́ là ń ta kò yín àwọn alásàjẹ àwọn aláhejẹ inú wa oúnjẹ kú jẹ tí ó sì gbé sí sáfà èyí tẹ́ bá tó bá láàfà lòun ẹ pàwọ́ àfà yòókù dá sí kájọ jiyàn níwájú yín kọ́ wá sọ bí tó ti rí. Allahumma harina haqqan haqqan warzuqna i'tiba'ahu wa harina al-batila al-batila warzuqna ijtinabahu birahmatika ya arhamar rahimin ya rabbal alamin. Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin. Eléyìí dúró náà ntí ń bá tó ń bọ̀ ni ó sọ bí n tó ṣe padà wá ntí ń bá tó ń bọ̀ àbí ntí tó ń lọ láti máa sọ̀rọ̀ nítorí pé ànábì yìí dákẹ́ lórí ntí ń bá ń lọ nù lù rẹ̀ iná ní fi sọ̀rọ̀ alhamdulillahi kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ tí Kùránì ò sọ táàdì ànábì ò sọ. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.